Sefun Muhammadu lábẹ́ jíjà nínú omi o ọlá òjíṣẹ́ rẹ̀ o gbogbo nǹkan tó ń bà mí nínú jẹ́ sọ dídùnnú fún mi. Olúwa ṣe kẹ́ fún Muhammadu lábẹ́ jíjà nínú omi ọlá òjíṣẹ́ rẹ̀ gbogbo nǹkan tó ń bà mí nínú jẹ́ sọ dídùnnú fún mi. يا رب إن الإله يسعون في طلبي ويزعمون بأني لست في الناجي لقد وصلتك في إبطال ما صنعوا فأنت يا رب كافي في الراجي ما قاد عليني ربي Olúwa má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa ìjọ tọ̀rẹ́ bá dọ̀tá tán padà sẹ́yìn ìjọ tẹbí bá dọ̀tá tán padà sẹ́yìn má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa má padà lẹ́yìn mi. Lẹ́yìn mi Rọ̀bì Ọlọ́run má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa ìjọ tọ̀rẹ́ bá dọ̀tá tán padà sẹ́yìn ìjọ tẹbí bá dọ̀tá tán padà sẹ́yìn má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa. Lójú ọ̀tá mi kémi máa rí ṣe lójú ọ̀tá mi kémi máa rí ṣe kí nǹkan lè aláàtà ètò kan fẹ́ rárí lójú ọ̀tá mi kémi máa rí ṣe. Má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa ìjọ rẹ̀ bá dọ̀tá tán padà sẹ́yìn ìjọ ẹbí bá dọ̀tá tán padà sẹ́yìn Ọlọ́run má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa. Ìbànújẹ́ ọ̀tá mi kò má ní dópin ìbànújẹ́ ọ̀tá mi kò má ní dópin tó bá ti ń kúrò nínú nǹkan kókó síbòmíràn ìbànújẹ́ ọ̀tá mi kò má ní lópin. Má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa ìjọ rẹ̀ bá dọ̀tá tán padà sẹ́yìn ìjọ ẹbí bá dọ̀tá tán padà sẹ́yìn má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa. Ìbànújẹ́ ọ̀tá mi kò má ní lópin ìbànújẹ́ ọ̀tá mi kò má ní lópin tó bá ti ń kúrò nínú ìkan kókó síbòmíràn ìbànújẹ́ ọ̀tá mi kò má ní lópin. Má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa ìjọ rẹ̀ bá dọ̀tá tán padà sẹ́yìn ìjọ ẹbí bá dọ̀tá tán padà sẹ́yìn má padà lẹ́yìn mi Rọ̀bì Olúwa.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا أذى تكون له من قد يذون بني سيرا وعلانيا. بسم الله الرحمن الرحيم. أذى تكون له من قد يذون بني ليلا نهارا. بسم الله الرحمن الرحيم. أذى تكون له من قد يذون بني جمعا فرادا. بسم الله الرحمن الرحيم. بسم الله الذي لا يضر ما اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Today is on the 11th of September 2024. Ọlọ́run ṣàánú wa o. Ẹ wo, ẹ jẹ́ kọ́kọ́ ṣe apology. Gbogbo ẹ̀yin tí ń pè mí látàárọ̀ alájí ọ̀kan lọ́mọ àárẹ̀ tí yín ẹjọ́ torí tọ́ lọ́hùn. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí, gbogbo mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo appreciate o. Ṣùgbọ́n èmi ò ní agbára program ojoojúmọ́ o. Èmi ò ní agbára program ojoojúmọ́ torí pé mo níṣẹ́ lọ́wọ́. Mo níṣẹ́ lọ́wọ́ l'Amẹ́ríkà. So that ọmọ ò ṣe òòdẹ̀ jẹ́ ní mí. So that iṣẹ́ tí mo bá ṣe náà ni mo fi ń bọ́yàwó àtàwọn ọmọ. Nídìí eléyìí, ẹnu iṣẹ́ ni mo wà látàárọ̀. Èyí tí mo ṣe lánàá, mo mọ̀ pé mo mọ pa tó yọ nínú iṣẹ́ mi. Nídìí eléyìí, èní kékeré mi nífẹ̀ẹ́ nǹkan tó máa fẹ́ ti iṣẹ́ mi. Wọ́n bá àsìkò tí mo lè fi ilẹ̀ láti ṣe program ní sin of life ṣe program because ọ̀nà fún ọ̀nà ọ̀run èmi ò jẹ́wọ́ sàárà mi lẹ̀ lójì ibi tí ó tọrọkọ́bọ̀ tí mò ń rí l'Amẹ́ríkà náà ni mo fi ń bọ́yàwó, mo fi ń bọ́ ọmọ, ni mo fi ń de property mọ́lẹ̀ ní Nàìjíríà. Kọ́lọ́fà àlùbáríkà ti ṣe wa títí lọ́pẹ́. You are welcome. Àbágídí one, you are welcome. Gbogbo yín mo kí. So that àsìkò tí mo lè bí mo lè ṣe lè má bínú. Ṣé wá rí program tí mo ṣe lánàá? Ẹ bá mi share program ẹjọ́, tẹ́ bá mi share kíákà. Ẹ bá mi invite Umu Fọdílà to share her. Ẹ bá mi invite Fọdílà to share her. Alihum limfitina leza umilfitina inna umu. Ìwọ ọkùnrin tó bá ṣépè fún ọlọ́mọ ẹ̀kan ṣépè fún wa o. Ṣé tí rí ọkùnrin tó bá ṣépè fún pé wàá kó ní tiẹ̀ wájú, tètè dọ̀bálẹ̀. Tètè kí ni? Tètè dọ̀bálẹ̀, torí tó bá fi lè kúrò ńbẹ̀ tó dọ̀bálẹ̀, tó bá bọ́ síwájú báyìí kàfílà ló lọ́nkàn. Wàláì, ṣé má ti pè fún ẹ pé wàá kó ní tiẹ̀ wájú, tí ò bá bẹ̀ wọ́n, tí o bá kúrò ńbẹ̀ báyìí ọ̀dọ̀ kàfílà ló ń lọ. Mo ti lọ já sí pé léni yìí gbogbo abiyamọ ayé ẹ má dákẹ́ àdúrà o. Ẹ má dákẹ́ àdúrà o. Bọ̀dá mi ò ní àlàáfíà o, kàn ṣe bọ̀dá mi o. Gbogbo abiyamọ ayé, gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ má dákẹ́ àdúrà o. Wàláì tàláì súnmọ́ bí láì sí láìláìlá wà. Èmi ò mọ̀ kó tó yẹn lára bọ̀dá mi. Bọ̀dá mi síkì o. Ṣùgbọ́n bó wá ṣe lòun kí bọ̀dá mi síkì tó wọ́n lọ́hun ihun tó máa ya èmi àti bọ̀dá mi ọlọ́màjò òṣèlè mi lè bá bọ̀dá mi jà. Bọ̀dá mi lè bá bọ̀dá mi jà. Èmi gan mọ̀ pé bọ̀dá mi síkì. Ṣé mo kí nígbà tí mo sọ̀rọ̀ lánàá wípé géèmù tí Kaola ń gbá lọ́wọ́lọ́wọ́ yìí, bọ̀dá mi ni ò mọ bó ṣe ń lọ. Kárísímà bọ̀dá mi ò gbé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ mọ̀ pé àwọn kan mọ̀ pé ṣé ó tọ́ alájọ ọ̀kan lọ́mọ, ṣé ó tọ́ nǹkan tẹ́ ẹ̀ ń sọ. Program tí Kaola wá ṣe láàárọ̀ yìí ló wá tó àṣírí Kaola àti bọ̀dá mi. Torí pé àsìkò tí Kaola ṣe program yẹn, wàláì mò ń sùn lọ́wọ́ ni.
wàláì mò ń sùn lọ́wọ́ toró bọ́ sọ́wọ́ ìdájí tiwa tí bá dẹ̀ kọ́kọ́ jí l'Amẹ́ríkà èmi ò kí ń lọ sídìí fóònù tí bá ti jí màá kọ́kọ́ màá ṣàlùwàlá màá kíyan lọ́fílà màá kírun màá dẹ̀jà síkàrù tó bá tó bí aago 6 àbọ̀ mo ṣe máa lọ yọjú sáwọn àwọn ọmọ náà àjọ máa kírun àti máa wá mọ báyìí máa yanjú ọ̀rọ̀ skul àwọn ọmọ ó dìgbà tí bá gbé àwọn ọmọdé skul tó gbogbo àwọn ọmọ tèmi o wọ́n nẹ̀tọ́ láti lọ wọ skul bus lọ skul but èmi àsìkò tí bá wà l'Amẹ́ríkà o tí mo wà nílé o màá kọ́kọ́ lọ drop gbogbo àwọn ọmọ mi sí skul wọn lọ́tọ̀ọ̀tọ̀ ìkíní kejì kẹta màá lọ drop wọn sí skul tí bá wà nílé ńgbà míì o ìgbà míì ò dẹ̀ nìkan lọ wọ skul bus so that èmi ò tètè mọ̀ pé àṣé màmá tó ti àṣé umu tó ti já ó ti di balẹ̀ jẹ́ ṣùgbọ́n kí ní ọmọ kọ̀fẹ́sà yanjú lọ́rọ̀ umu lẹ́nu ṣe ti rí àdìsá Ànábì wa Muhammad torí pé ẹ mọ̀ pé umu àwọn ọmọ kéwú àṣetọ́ni ló kọ́ wọn kéwú àṣetọ́ni ló kọ́ umu ní kéwú àṣetọ́ni ló kọ́ wọn but àwa èmi kéwú mọ́ríkàs sọ̀rọ̀ nínú tí mo wá ké ní mọ́ríkàs yẹn ni mo ti gbọ́rọ̀ ànábì kan sọ pé ìzálàm sẹ́stẹ̀ yìí fa aṣínà wo máa ṣíta ṣe ti rí gbogbo ẹ̀dá tí ò bá ti ní tìjú kò sí wà tẹ́lẹ̀ bá lára ẹ gbọ́ gbogbo ẹ̀dá tí ò bá ti nójú tì gbogbo ìwà ló máa ní lọ́wọ́ a máa lu jìbìtì a máa jalè a máa dọ́kọ a máa parọ́ a máa ṣèṣìnà gbogbo ìwà aburú rẹ̀ máa bá lára ẹni tó bá ti nójú tì so that program tí mo wá rí tí àwọn umu ṣe láàárọ̀ yìí mo tún wá rí wípé àwọn umu Ọlọ́run ò dá wọn mọ́ tìjú rárá bó ṣe lè òǹkó rí Ọlọ́run ò dá wọn mọ́ tìjú wàláì àmọ́ kí ni kan mo kàn wá sáré sọ lórí program lẹ́nu mo padà wá rí wípé ọ̀kan lọ́mọ ó yẹ kó járe ẹ̀ náà ṣó o understand nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni ṣó o rí pé èmi mọ̀ tẹ́lẹ̀ o mo tún wá jára mi pé ṣó o rí wípé àwọn agùnmánìyè charger and bail àti ìrọ̀lábí wọ́n mọ̀ fẹ́ ó mú ìgáìdì ara wọn ni wọ́n fẹ́ fi gáìdì ara wọn mọ́ wọn pé ok nǹkan tó kù ń sìn ni pé ẹ jẹ́ nǹkan sáré yanjú ọ̀rọ̀ tèmi yìí kí wàá fi umu lẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ set èmi ò máa pa umu tì bọ̀ kí n tó pa umu tì inú mi dùn pé mo kọ́wọ́ clear pé kò ń ṣe nítorí pé umu ó bá Saheed Shittu parí ìjà ló bí gbogbo iṣu eléyìí ẹ má dàpọ̀ o umu pa irọ́ mọ́ mi àti bàbá kéwú gba gold àti sars jami pé àwa la lọ gbé màmá dìde kó lọ ṣe fídíò mo dẹ̀ rí pé bí mo ṣe clear lánàá ó ti yé everybody pé àwa ò mọ̀ ń pa ẹ̀ fídíò màmá yẹn ti jáde tipẹ́tipẹ́ àwọn kan tẹ̀ wá ń béèrè lọ́wọ́ mi lánàá lẹ́yìn àná látàná pé àwọn ò rí fídíò màmá yẹn màá kàn play voice màmá yẹn fẹ́ màá play fídíò tí Kaola fi pa irọ́ mọ́ wa ń sìn fídíò tí Kaola fi pa irọ́ mọ́ wa ẹ jẹ́ kọ́kọ́ play ẹ̀ torí fídíò màmá yìí ni Kaola parọ́ pé àwa la lọ sọ fún màmá kó lọ ṣe fídíò látara wípé mo ti ṣàlàyé lánàá pé màmá rí wípé lẹ́nu ìgbà tí ọmọ òun ó lọ fẹ́ ìyàwó tuntun ló di pé ẹni tó ti ń paléyà tó ti ń ṣe dáadáa gbogbo nǹkan padà ó bẹ̀rẹ̀ sí ní yíwọ́ ẹni tó ti ń fúnyàn lówó wá dẹni tó ń jẹ gbèsè ebi pé mo sọ pé ó jẹ bàbá kí ó gba góòdì ní 12.5 million èmi tẹ̀lé bí umu ti ṣe prógámù lẹ́nìí àti bọ̀dá mi náà tọ́ pé síbẹ̀ mo ìbọn máa tẹ̀ bínú sọ pé àwọn fẹ́ san gbèsè 12 million naira yẹn ni but mi rí pé wọ́n sọ lọ bí 12.5 million rárá ṣùgbọ́n má gbàgbé o ẹjọ́ tó tọ́ lọ́hùn o 12.5 million bàbá kí ó gba góòdì èmi mo introduce wọn o ẹ mọ báyìí máa san o ṣòye yín ẹja mọ báyìí máa yanjú yẹn o ṣùgbọ́n irọ́ tí Kaola pamọ́ wa òun ló bí ọ̀rọ̀ ìkóńṣẹ́ pé bí àtọ́lọ́pàá Saheed Shittu parí ìjà èmi lọ́jọ́ tó rí bẹ̀rẹ̀ kéèsì inú mi dùn pé
Barrister náà sọ lẹ́nìí ìgbà tó ń bá Umu sọ̀rọ̀ pé ọ̀kan lọ́mọ àtàkì ó gba góòdì àti àwọn làwọn jọ bẹ̀rẹ̀ kéèsì Saheed irọ́ Umu dẹ̀ correct èmi àti yín kọ́ ìwọ àti bàbá kí ó gba góòdì àti Umu lẹ́jọ́ lọ sọ̀rọ̀ kéèsì Saheed so that èmi ò rí Umu gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ ṣẹjọ́ pẹ̀lú Saheed torí pé mo ní ìgbàgbọ́ lára Umu ni pé Umu kò ní istikọ́mọ̀ àdèmọ̀dọ̀ pé Umu tẹ́bí bá ti ń pa Umu Umu lè ya wèrè torí owó so that ẹni tó fi 500,000 tán tó di wèrè so that èmi ò believe ní Umu pé wèrè Umu pọ̀ ó tún dọ̀dọ̀ láǹsìn o kó tún ní pé Saheed ò tún fẹ́ ṣẹjọ́ o ẹ má kọ́ ọ̀rọ̀ ẹ̀yà yín lẹ́nu o ó tún dọ̀dọ̀ tó tún pé òun fẹ́ ṣẹjọ́ o èmi ò ní interest nínú ọ̀rọ̀ Umu pé ó ń ṣẹjọ́ kò ṣẹjọ́ so that ó dẹ̀ ní pé òun ò ṣẹjọ́ mọ́ yẹn òun ló tún ní ó wà entitled to opinion sọ́ra má sọ pé torí pé ò bá Saheed mi ìtàn TikTok látàárọ̀ ṣá má tó torí ò bá Saheed ṣẹjọ́ mọ́ mi ní TikTok jàre àwọn tó bá ń wá owó òjijì ló máa tẹnu wọn máa wá TikTok máa sọ̀rọ̀ àwọn di content gbogbo ìgbà tó máa lọ pariwo orúkọ lọ́nà àfin là wá níṣẹ́ tiwa lọ́wọ́ so that bí TikTok kò sanwó bó sanwó ọ̀rọ̀ àwa níṣẹ́ lọ́wọ́ so that àwọn tí ó bá ní ìdí owó jẹ́ pé mídíà ní ìgbésí ayé wọn òun lè máa rí àáfàá tó máa sọ̀rọ̀ ẹ̀ di géèmù pẹ̀lú arìndín lọ́jọ́ máa ṣe bálabàlá bọ̀tí yẹn kọ́ mo fẹ́ lò mo gbàgbé mo fẹ́ tan TikTok tẹ́lẹ̀ bọ̀tí mo ti gbàgbé bọ̀tí mi dẹ̀ lọ́bẹ̀ mọ́ nìyẹn ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ má bínú. now ẹ wá rí wípé fídíò tí Umu wá ṣe lénìí bí mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn òun ni pé ó ti clear pé kò ń ṣe torí pé Saheed ó bá Umu parí ìjà ìyẹn ò kàn mí mi ò ní interest nínú yẹn but Umu parọ́ mọ́ mi Umu pa irọ́ mọ́ mi pé mo mọ̀ nípa fídíò tí màmá ṣe wíṣì tí mi ò mọ̀ ń pa ẹ̀ so that màmá àti Umu wọ́n ti jọ ní issue yẹn ìyá ọkọ ẹ̀ wọ́n ti jọ ní issue kó tó lọ Mọ́kà wọ́n ti jọ ní issue so that wọ́n dẹ̀ ti ń já ìjà yẹn bọ̀ láti Mọ́kà mi ò dẹ̀ ní interest nínú ìjà wọn kó sọ pé mi ò ní interest so that wọ́n dẹ̀ dé Mọ́kà nìyẹn Barrister ó mọ̀ wípé Umu jẹ́ òun lówó mo ṣe ń bọ̀ o gbogbo póòsì bọ̀dá mi yẹn kò sọ̀rọ̀ ń bẹ́ o mo ṣe ń bọ̀ lórí yẹn o ó mọ̀ pé Umu jẹ́ òun lówó so that ló dẹ̀ di wípé ó ṣe voice message mo wá rí àwọn póòsì kan mo dẹ̀ gbọ́ tí bọ̀dá mi ń kọ́ sọ̀rọ̀ pé ṣé ọ̀kan lọ́mọ ní ráìtì láti play voice ṣé ọ̀kan lọ́mọ ṣe kíní kan àkọ́kọ́ náà ṣé gbogbo póòsì tí bọ̀dá mi ń póòsì tó ń kọ́mẹ́ǹtì tó ń ṣe gbogbo ẹ̀ káàkiri yẹn bọ̀dá mi ti gbàgbé wípé ọpọlọ ju ọpọlọ lọ bọ̀dá mi gbàgbé lọ́ọ̀yà làwọn lóòótọ́ Barrister ni wọ́n bọ̀dá mi ti gbàgbé wípé nígbà tájọ ń ṣe ẹjọ́ àyà báyìí náà o wọ́n gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ case tá à ń ṣe brain mi náà máa ń lò wọ́n gbàgbé brain mi náà máa ń lò so that wọ́n sọ̀rọ̀ kan pé ṣé mo rántí èèyàn kan play voice kan àwọn wá sue ẹ nìyẹn ṣé bí mi mo kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa sue ẹ̀ ṣe gbàgbé pé mi mo kọ́ yín ni mi mo sọ pé bọ́n ṣe máa ń sùúrù yàn báyìí lélẹ́ bá ṣe máa ṣe lélẹ́ tí ó bá dẹ̀ jẹ́ pé bóyá careless lórí kéèsì yẹn lọ court torí pé wọ́n da kéèsì yẹn nù mọ́ ẹni yẹn lọ́wọ́ mọ̀ kí mi mo guide yín bẹ́ẹ̀ ṣe máa ṣe kéèsì yẹn so that mo wá play voice number one ẹ ti clear ẹ ní ìkọlẹ̀ send ẹ̀ sí nígbà tí mo pẹ́ ìkọlẹ̀ send ẹ̀ sí mi ẹ má béèrè mo ti rí voice nígbà náà yẹn number one number two ṣe rántí pé fídíò tí mò ń ṣe tí mo ti ń sọ̀rọ̀ yẹn ẹ rántí pé Barrister ni mò ń sọ látẹ̀gbọ́n mi so that kódà kan kí n dárúkọ ọ̀yàn ṣé nǹkan tí mò ń sọ yẹn ṣe rọ́ ni àdé nínú voice yẹn content voice yẹn gangan náà sọ wípé màá ṣí àkíní fáwọn èèyàn so that èèyàn tó náà fẹ́ ṣí àǹkan fáwọn èèyàn ó fẹ́ kọ́ bóun spread ẹ̀ ní now ó fẹ́ kọ́ bóun spread ẹ̀ ní so that tẹ́gbọ́n mi kẹ́gbọ́n mi lè bá mi ṣẹjọ́ náà wà láì lè bá mi ṣẹjọ́ wà láì abá ìbọ̀rọ̀ tó bá bá afẹ́ náà fẹ́ bá àbúrò ẹ̀ ṣẹjọ́ tó bá bá mi ṣẹjọ́ màá tún gbà ní lọ́yẹ̀ ajísìmá ajígìdì wá tí ẹ̀gbọ́n bá náà fẹ́ bá mi ṣẹjọ́
màá tún gbà ní lọ́ọ̀yà mo lè bá mi ṣe ẹjọ́ mo tún níbi kan ó ní pé ṣé mo ní right láti gbé fọ́tò òun sórí péèjì mi ṣé mo ní right mo ní bọ̀dá mi mẹ́ta àwọn èèyàn mọ ọbẹ̀ ṣe tó níṣẹ́ lọ́ọ̀yà náà bọ̀dá mi lè bá yín jà wàláhì mi lè bá yín jà bọ̀dá mẹ́ta àwọn èèyàn mọ ọbẹ̀ ṣe tó níṣẹ́ lọ́ọ̀yà ẹ gbàgbé pé fọ́tò l'Amẹ́ríkà yìí omi l'Amẹ́ríkà fọ́tò tíyàn bá fi lè post síta ó ti di property media so that tó bá mú fọ́tò mi kan tó bá gbé síbì kan ìhun tó bá sọ lábẹ́ fọ́tò yẹn lọ́ràn ṣé wọ́n parọ́ mọ́ ènìyàn ni otherwise Ìyá Kẹ́sẹ́ẹ̀tì ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí Ìyá Kẹ́sẹ́ẹ̀tì dẹ̀ ń sọ kẹ̀kẹ́ ni kò sí tó ti parọ́ kò sí allegation kò sí so that this is America versus Nigeria bọ́dá mi ò lè bá mi ṣẹjọ́ o wàláhì ò lè bá mi ṣẹjọ́ bọ́dá mi bá mi ṣẹjọ́ kọ́ bá mi ṣẹjọ́ l'Amẹ́ríkà gbélé ta sí èyí lè bá bọ́dá mi jà wàláhì mi lè bá bọ́dá mi jà gbogbo tó ń ṣe bọ́dá mi yẹn ní tó yé mi dájú ni pé kọ́lọ́hún jọ kó wọlá nàbí Muhammad kó wọlá jọ tí ìyá wa tí wọ́n bí bọ́dá mi sáyé ọlọ́mọba fún bọ́dá mi lálàáfíà torí pé bí gẹ́gẹ́ mo sọ lánàá Ọlọ́run ló mọ ẹni tí bọ́dá mi ṣe atakua you are welcome atakua ẹ má dákẹ́ àdúrà o ẹ bá mi fi bọ́dá mi sínú àdúrà o gẹ́gẹ́ mo sọ lánàá Ọlọ́run ló mọ ẹni tí bọ́dá mi ṣe tó ní wàá kó ní tiẹ̀ wájú torí pé n tó bá fi lè mú sọ fún yàn pé wàá kó ní tiẹ̀ wájú tí ò bá bẹ́ẹ̀bẹ̀ tó bá kó mẹ́ẹ̀ báyìí ọ̀dọ̀ Kaola ló ń lọ wàláhì tàlà ọ̀dọ̀ Kaola ló ń lọ ṣùgbọ́n kí ni kan tí mo mọ̀ tó dájú ni pé Ọlọ́run á wọlá wàhálà tí ìyá wa ṣe lórí bọ̀dá mi tó fi di barista tó fi dèrò Amẹ́ríkà Ọlọ́run bá mi la bọ̀dá mi nínú wàhálà yìí tó gbé eléyìí kì í ṣojú lásán wàhálà kì í ṣojú lásán ní tẹ́ máa fi wá mọ̀ pé kò ń ṣojú lásán òun bọ̀ wá play fídíò yẹn o takua ní tẹ́ máa fi mọ̀ pé kò ń ṣojú lásán òun ni wípé ẹ wá rí pé ọ̀rọ̀ tí mo sọ lánàá ọ̀rọ̀ yẹn wá jánà láàárọ̀ nígbà tí bọ̀dá mi wá pè wọlé sóde prógráàmù kan láàárọ̀ yìí bọ̀dá mi wá pè sóde prógráàmù yẹn àánú abiyamọ máa ṣe hàn bí bọ̀dá mi ṣe ń sọ̀rọ̀ bọ̀dá mi ní ń bọ̀ àwésù tó ní báyìí bọ̀dá mi ní ẹ̀yìn umu ẹjọ́ mo fẹ́ bẹ̀yìn ni mà ẹjọ́ umu wọ́n fi wò lọ ta ló kó pátá bọ̀ bọ̀dá mi lórí mo pé ń bọ̀ náà ẹ jẹ́ n play voice kan ń bọ̀ fẹ́ play voice kan ni o bọ̀dá mi ní ẹ̀yin umu ẹjọ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni mà mo ní ìwọ Ọlọ́run ta ló kó pátá bọ̀ bọ̀dá mi lórí mo ń bọ̀ fẹ́ play voice màá tún play voice pé dá mi lè mọ̀ pé èèyàn play voice ò ní túmọ̀ mo ń bọ̀ òun dà náà dà pé òkè jẹ́ ń gbélé náà. Eléyìí kọ́ ó dákùn náà lélẹ̀ eléyìí ò clear dáadáa òun dà náà. bọ̀dá mi ń sọ ọ̀rọ̀ Ìyá Kẹ́sẹ́ẹ̀tì nsìn Ìyá Kẹ́sẹ́ẹ̀tì wà ń ṣe mùsùlùmí mọ́ òun ni ẹni sùúrù ẹ máa gbọ́ bẹ̀ yẹn alájà ẹ̀jẹ̀ ń sòtọ́ fún yín ẹ ti máa ń bínú jù alájà bọ̀dá mi ń báyàwó wọn sọ̀rọ̀ ni o
ìyàwó bọ̀dá mi lámi bá sọ̀rọ̀ ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́ lọ. So that ẹ jẹ́ kí n kó lórí yẹn ṣé ti rí tí ẹ bá lọ gbọ́ conversation bọ̀dá mi àti Umu ẹ mọ̀ wípé tọ́ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ẹ wọ́n pé abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. So nígbà tí mò ń sọ lánàá wípé ọ̀rọ̀ bọ̀dá mi yìí ó ti lọ fà ṣe rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi tí mo dúró pé hey bọ̀dá mi bí tẹ́ ń lọ yìí èèyàn kì í lọ re kó bọ̀ rè èèyàn kì í lọ re kó bọ̀ rè iná kọ́ la lákọ̀ọ́kọ́ kọ́ sì máa yàn mọ́ lọ ẹ̀tẹ́ ló bá bọ̀ Ṣàráfà lọ ẹ̀tẹ́ ló bá bọ̀ Jùbìrìlì lọ ẹ̀tẹ́ ló bá bọ̀ ẹni tó fún mínísítà yẹn ṣe gan thank you very much Jùbìrìlì lọ ẹ̀tẹ́ ló bá bọ̀ bọ̀dá bàbá Gébú àwọn náà lọ ẹ̀tẹ́ ni wọ́n bá bọ̀ bọ̀dá mi ẹ̀mí yín ò gbé àwọn tó tiẹ̀ ní charisma gidi làwọn eléyìí wọ́n lọ wọn ẹ̀tẹ́ ni wọ́n bá bọ̀ bọ̀dá mi ẹ má lọ bọ̀dá ìṣẹ́pípà tí bọ̀dá mi wá lọ ń sìn ṣẹ́yìn náà wá rí ń sìn pé tọ́ abiyamọ kú ọ̀rọ̀ ọmọ ni n tó kù ń sìn ni pé àdúrà ní ká máa fi ran bọ̀dá mi lọ́wọ́ ẹ má bú bọ̀dá mi o ẹ dẹ̀ má ṣépè fún bọ̀dá mi ẹ kàn máa bá mi ṣàdúrà fún bọ̀dá mi kọ́lọ́hún jọ̀ọ́ kó wọlá àkúnlẹ̀ abiyamọ kó bá wa yọ wọn kó nu wàhálà yìí torí pé ẹ rí i pé Umu Fìtínà gan ti ń sọ fúnra rẹ̀ wípé bọ̀dá yẹn o ọkọ òun yẹn o bó lọ gan òun tún máa márì ẹlòmíì torí pé kí ni torí kò nójú tì sọ̀rọ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé irú èèyàn báyìí lẹ́yìn pé kí èèyàn kan apá tì sẹ́gbẹ̀ẹ́ kan tó já sí pé kí èèyàn máa wò ó kó a máa ṣe ẹlẹ́yà rẹ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ kí gbogbo ayé mọ̀ wípé ihun tí mo sọ́njọ́ kìíní àná pé bọ̀dá mi bí tẹ́ ń lọ yìí èèyàn kì í lọ re kó bọ̀ re gbogbo ayé ti rí lóòótọ́ pé ìdí ẹ̀ nìyẹn ìdí nìyẹn ṣé wàá rí fídíò tí Kaola tó yẹ parọ́ mọ́ mi fídíò màmá wa kan tó yẹ parọ́ mọ́ mi yẹn ẹ jẹ́ nǹkan play voice fídíò yẹn ẹ jẹ́ nǹkan play voice yẹn òun lélẹ̀ voice yẹn lélẹ̀ òun ni ẹ máa gbọ́ o. ẹ rí i pé màmá tó bí brọ́dà mi ló ń sọ̀rọ̀ yìí màmá yẹn ń sọ pé Kaola dalérú ẹ rí i pé ó fẹ́ dàárín ó ti dàárín ìyá àtọmọ rú ó ti dàárín ẹ̀gbọ́n àtàbúrò rú sọ̀rọ̀ fẹ́ dàárín bọ̀dá mi àti gbogbo arúṣù báwo ní fi bọ̀dá wa lẹ̀ o torí ìyá náà ní fọmọ ẹ lẹ̀ so that ihun tí màmá yìí sọ yìí èmi ò mọ̀ ń pa fídíò yìí tẹ́lẹ̀ mo ti clear lánàá wọ́n tó bá gbọ́ Kaola ló pa irọ́ mọ́ mi ẹ wá gbọ́ nǹkan tí màmá sọ bismillah. ẹ ti gbọ́. ó ti da ẹ̀rí ẹ̀mí àtọmọ mi rú ó ti da ẹ̀rí ìyàwó àtọkọ rú ó ti da ẹ̀rí ìyá Mọ̀dínà pẹ̀lú ọkọ ẹ̀ ó ti dàrú ó ti da ẹ̀rí àwọn àbúrò ó ti dàrú wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn gbogbo ayé ẹ̀gbọ́n mi náà Kaola o ó lè ọ̀dọ́ kan o ẹ̀gbọ́n mi lọ́wọ́ ẹ̀ ní ọ̀rọ̀ wọn jẹun o Ismaila tó là ó gba security tó ń ṣọ́ ẹ lé ó ti lọ dáràn ní gbogbo òjò ní kó máa ṣe lọ́ọ̀yà fún ẹ gbogbo ibi tó bá lọ máa ṣàgbákò wàhálà ẹjọ́ ó máa ṣe sígbẹ̀yìn ayé ẹni o òbí mọ tèmi o àwọn ọmọ mi ò gbẹrù lọ orí ọkùnrin ọlọ́kùnrin Kaola padà lẹ́yìn ọmọ mi o Kaola padà lẹ́yìn Ismaila Kaola ó lè ọ̀dọ́ kan lọ́bọ̀ òjì. Now màmá ló sọ eléyìí tipẹ́tipẹ́ o ẹ wá gbọ́ nǹkan tí àwọn àbúrò àwọn náà sọ ń pa ọ̀rọ̀ bọ̀dá mi ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ kẹ́ lè mọ̀ wípé oníkálukú wa mọ̀ ń taari o ṣùgbọ́n ń taari yẹn tí bọ̀dá mi ò rí tọ́
àánú tá lè ṣe o àti máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹgbọ́n wọn táwọn àbúrò náà sọ bismillah. Salaam alaikum alájà ṣe rí voice tí mo send mo mọ̀ pé ti block mi ni àmọ́ ẹ̀ block èmi ara yín lẹ̀ block ṣe tẹ̀lé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí mi ìfẹ́ kó dariwo ló jẹ́ kí n pè yín mi dẹ̀ máa ń ṣàlọ̀ ṣáájú ìyá tó kí mo ní ẹ̀sìn wàláì mo ní ẹ̀sìn jù yín lọ mo dẹ̀ ní understanding jù yín lọ kí ẹ fún ọkọ 20 ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín mo ní experience ọkọ jù yín lọ ẹ ní experience ọkọ rárá ẹ kò ní pé ẹ kò ní ẹgbẹ́ ìdání ni ẹ ń ṣe wà láìtàláì tẹ̀ ṣe ìrọ̀lẹ̀ fi ṣe àbòsílẹ̀ dẹ̀ fi ṣe ṣé nǹkan tó jẹ́ kí n send voice ẹ̀yin láyà yìí block èmi lé mi block o wà láì small bit like lazim block ara yín ni ẹ̀yin tó yẹ pé gbogbo wàhálà tí aláàjì ṣe fún yín ó sọ 800,000 kan fún yín ó sọ 15 million ó sọ fún yín owó tẹ̀sí lọ gbalé tẹ̀ ń gbé tó fi bá yín gbalé tó bá yín gbalé yín padà ó sọ 15 million mo rè o ẹ tún lọ múra plane kan nìkan tó ṣe fún yín ó tún sọ almost 1 point something gbogbo dọ́là tó kó wá láti ìlú òyìnbó ẹ̀yin ló nà fún kò mọ̀ ìyá tó bí òun yóò máa mọ àwọn ẹbí ẹ̀ ìkàlẹ̀ ṣe ẹ̀yin lẹ ṣàbòsí ẹ̀ ẹ̀ tún wá lanu ẹ̀ tún wá sọ fún wa pé àtẹ̀wùgbà gold ó jẹ́ agbẹ́wùgbà gold lówó gbogbo owó tó ná fún yín ó lé ní 30 million tó ná fún yín ẹ̀ tún wá dúró kẹ́ẹ̀dúró tọkọ yín ẹ wá fẹ́ tú láṣìírí ẹ wá gbà 419 àti wá gbọ́ rìsọ́ọ̀tì yìí o wọ́n ti sọ fún wa wọ́n lè máa ń gba obìnrin ni ọkùnrin ni wọ́n lè máa ń gba ọkùnrin ni wọ́n lè ọmọ kékeré lọ́ọ̀yà gbọ́n jù yín lọ ó dẹ̀ jù yín lọ ó gbọ́n jù yín lọ àmọ́ tó wípé jẹ́ Islam ó mọ Ìsìláàmù ó mọ ọ̀pá Islam ló jẹ́ kó wò yìí ṣé wá rí gbogbo àwọn ẹbí làwọn wà báyìí àti wá dúró àdẹ̀tí wá pé mítìn èsì tẹ́ bá máa fún wa ní kẹ́ fún wa gbogbo owó yẹn ẹ wọlé ẹ yọ owó akéwùgbà tó tẹ mú mọ ẹ yọ nínú ẹ balance wà ní ìtò ẹ wo àwọn wáyé wá bá yín jà o táwọn ọmọ yín ṣe ń bá yín jà tọ́jú fi yín sí ẹ̀sìn tẹ́ ń la ọkọ ti yín àwọn kì í ṣe irú ẹ̀ nídìílé tiwa àwa máa ń bòyàn láṣìírí ni àmọ́ ẹ̀yin wá mú àwa tú àṣírí yín síta ẹ̀yin wá lanu gbàgbé ẹ sọ fún wa pé ẹ̀gbọ́n tí wàá jẹ akéwùgbà gòdù tó ipá ilẹ̀ mú mọ́ ó jẹnu yín lọ ó tún wá wà ní mẹ́kẹ́ wá ní pé kó máa sùn lẹ́lẹ̀ ẹ̀ta bẹ́ẹ̀dì tó fọwọ́ ẹ̀ san ẹ ti ṣẹlẹ̀dẹ̀ gbogbo owó tó wá kọ́ látàbẹ́kà orí yín ló ń mu sí ṣẹ́rí nǹkan tí mo fẹ́ kí tí wàá sọ fún yín tẹ̀ mọ̀ tẹ̀síjọ́ máa ṣe iṣẹ́ dẹ́ máa dájọ́ ẹ wá níbẹ̀ lọ sí Kini lọ ṣàdúrà fún kó yọ ìfẹ́ àṣẹ ìgbòho la burú ẹ̀dá ọkọ ti tẹ̀mí mi tí ìbímọ fún àmọ́ mo bí àlàáfíà fún mo bí rọrùn fún mo bí gbogbo ẹ̀ fún wàláì small bit like lazim mo gbà á kí ló dé àdẹ̀bò yín láṣìírí gbogbo fámìlì ló bò yín láṣìírí ẹ wá fọwọ́ ara yín tú àṣírí yín síta onídẹ̀ẹ́sẹ̀ máa ń ṣe nìyẹn onídẹ̀ẹ́sẹ̀ máa ń gbá gbogbo yan gbogbo ni wọ́n ń ṣe ìdíkà ìfún yín ojú òwá tì ẹ tún wá sọ lórí social media ní pé talẹ̀ tó sanwó social media òun náà ló tún sọ 1.5 ẹ tún wá lanu ẹ rí i pé wọ́n bọ̀ ojú òkè ń tì yín ni èmi kan tí mo jẹ́ ọmọ kékeré yìí kan. sísítà ẹni sùúrù ṣe ti rí ọkọ mẹ́wàá kò ní ìtumọ̀ lọ́dọ̀ Umu ìdí tọkọ mẹ́wàá ṣe ní ìtumọ̀ ni wípé bọ̀dá wa kọ́lá àkọ́kọ́ àwọn kọ́lẹ̀ lẹ́ẹ̀kejì àwọn kọ́lẹ̀ lẹ́ẹ̀kẹta àwọn kọ́lẹ̀ lẹ́ẹ̀kẹrin àwọn kọ́lẹ̀ ọ̀hún kì í kọ́kọ́ fọ́lọ́ ọ̀hún kì í kọ́kọ́ fóbìnrin ṣùgbọ́n kan tí mo fẹ́ lò ń bẹ́ẹ̀ ni wípé ṣó possible kíyàn ní ọkọ méjì papọ̀ Pasuma ló kọrin ó ní mo lè láya méjì kò sí ohun tó burú mo lè dáya púpọ̀ kò sí ohun tó burú obìnrin bá nọ́kọ méjì aṣẹ́wó obìnrin bá nọ́kọ púpọ̀ ìlẹ́gà ni ihun tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé Jubril tí Umu ṣe tó so igi pẹ̀lú ẹ̀ ní 2 years ago ibo ni Jubril wà towards December 2022 ni Umu ṣe igi pẹ̀lú Jubril tó bímọ fún wọn Umu wá sọ ọ̀rọ̀ kan lẹ́ni Umu ní wallahi mi ò ṣe ṣìnà rí
Umu ni wallahi mi ò ṣe ṣìnà rí. Tí bá ṣe lọ ọmọ olórí burúkú kan tó lọ record mi, èmi àti bàbá Kini kan, èmi àti tó lọ record mi. Lára bí Umu ṣe máa ń sáré attack èèyàn lóye tún sáré attack Bintu. Umu tó wá nóhun ò ṣe ṣìnà rí. Tó nóhun ò ṣe ṣìnà rí. Ẹ jẹ́ n tọ́jú ẹ̀, ọjọ́ ń bọ̀ lọ́lọ́run wí. Tó nóhun òun ò ṣe ṣìnà rí. Ó dẹ̀ ń sọ pé wọ́n record ẹ. Ó dẹ̀ mọ̀ kí recording yẹn fúnra mi, nígbà tí mo rí recording yẹn mi mo send ẹ̀ sí ẹ. Ó dẹ̀ ní ò ṣe ṣìnà rí, ó ní kí wọ́n ti wá record ẹ. Recording tí wọ́n send tí mo send sí orí kíni. Ṣé ò ṣe ṣìnà nìyẹn? Kí odindi Umu, kí ẹ máa gbọ́ lẹ́nu Umu pẹ̀lú ọmọ tí ò ju àkọ́bí kẹta ẹ̀ lọ. Kan lọ́mọ. Ẹ kí yòókù máa gbọ́ òun. But tó bá tó àsìkò àti ìṣòfò rọ máa lanu. Torí pé ẹni tó record, ihun tó mú record, nígbà tó wọlé, tó bá ọmọọṣẹ́ lọ́mọ tó ń san sálárì fún, tó bá nínú condition pẹ̀lú ẹ̀jẹ̀, ibo lẹ̀jẹ̀ ti wá, àwa jẹ́ kẹ́ kó bóun, kò ní record. Ṣé bóun lòun tún dẹ́gun máa tó lọ náà kí ọmọ yẹn. Umu ẹ̀ gbádùn wàláhì bá bá olórí burúkú àtọ̀run ni ẹ̀yin Umu. Bá bá olórí burúkú ni Umu o. Tí odindi Umu máa sọ jáde lẹ́nu pé mo gbádùn ọmọdé yìí. In fact, ó ṣe normal gan. Lẹ́nu odindi Umu tó ní fídíò, ọ̀rọ̀ tó ní fídíò ni o. Ọ̀rọ̀ tó ní fídíò ni o. Pẹ̀lú condition oyún olóyún. Ọ̀kan lọ́mọdé àgbọn tí ń sọ̀rọ̀. Wọ́n rí. Ẹ ya wèrè gan Umu. Ẹ ya wèrè gan. Bóyá tàpákò yẹn ló máa ń ṣe yín o. Ẹ ya wèrè gan. Kí ló dé? Ọkọ mélòó lẹ ní sìn lé mi ń béèrè lọ́wọ́ yín. Yàtọ̀ sí ju bọ̀dá wa yìí. Ibo ni Jubril wà? Ṣebí lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ṣe bí ẹni ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ padà di pé wọ́n kà sí yín lẹ padà lọ so yìgì pẹ̀lú Jubril. Ipe ẹ fẹ́ so yìgì pẹ̀lú Jubril. Ibo ni Jubril náà ti wá wà báyìí? Ibo ni Jubril ti wá wà báyìí là ń béèrè. Ṣé ẹ fẹ́ ní ọkọ méjì papọ̀ ni? Gagan Ọlọ́run ṣàánú mi, má jẹ́ kí n kó ní tèmi wájú o. Gbogbo tó máa dé ti máa kó ní tèmi wájú, Ọlọ́run má jẹ́ kí n rí o. Torí tó bá ti ní pé lágbájá wàá kó ní tiẹ̀ wájú, wàláhì ọ̀dọ̀ Kaola ló ń lọ. Ọ̀dọ̀ Kaola ló ń lọ straight. Ó ga gan o. Ó ga gidi gan ni o. Ṣùgbọ́n táwa wá ń sọ sí ní pé brother tiwa tó wá kó sí yín lọ́wọ́ yìí, owó tẹ wá gbà lọ́wọ́ brother wa tó di pé brother wa ò lè ṣe fún family, kò lè ṣe fún ìyá ẹ̀, kò lè ṣe fún àwọn àbúrò ẹ̀, kò lè ṣe fún gbogbo, ó tún wá jẹ gbèsè. Báwo ni brother wa ṣe fẹ́ rí owó ẹ̀gbà tó brother wa náà máa gbowó òun o. Màá tún play voice yẹn. Gbogbo kí n má play voice mi, ìbá play voice yẹn, tí voice mi ta ló sọ bẹ́ẹ̀ fún yín. Ìbẹ̀ sọ pé ẹ fún mi voice. Nígbà tí bá ti fún mi voice ẹ máa béèrè voice. Ẹ mọ voice ẹ̀ tí mo play ni. Ṣé mo voice bọ̀dá mi tí mo play ni? Ṣé inú ẹjọ́ tajọ mọ̀ ọ́rò? Ẹ tún gbọ́ voice bọ́dà mi jàre. Ẹ gbọ́ voice bọ́dà mi. Èmi ni ẹ̀kọ́ máa halẹ̀ mọ́. Èmi alẹ́mí àdìyó. Ẹ gbọ́ voice bọ́dà mi. Wọ́n dẹ̀ ti ṣàlàyé fún mi. Wọ́n ti sọ nípa bó ṣe sọ̀rọ̀ tí bàbá tó gba gold. Ọ̀rọ̀ bàbá tó gba gold lóòótọ́ ìwọ ló mọ̀ wá. Màá ṣe record ọgbọ́n fún wọn. Very clearly, ìyẹn ò le. Owó tí wọ́n bá jẹ èmi lọ́tọ̀ ká tó wá síbí clear. Ṣé wàá rí gbogbo nǹkan tí o ṣe ẹ ṣe mọ̀ pé mò ń bá mọ́mì wí lánàá, mo ń sọ pé mọ́mì mo gbé fíjíkà fún kò máa gbọ́. Everything tó lọ
mo ti gbọ́ gbogbo ẹ̀ pátá àbúrò mi ti sọ fún mi àwọn ọmọ mi náà dẹ̀ ti sọ èmi rò wípé ọ̀rọ̀ tí wàá lè make apology fún wọn wípé bọ́rọ̀ ṣe rí kò rí bẹ́ẹ̀ o nígbà tí amir tako àti ilẹ̀ wíìn sọ wípé mọ́ mi ṣe pé tí mi ń bá mọ́ mi jà àṣé mi ò wádìí ọ̀rọ̀ dáadáa gbogbo nǹkan tó sọ fún wọn pátá òun ni wọ́n ti sọ fún mi but jáde sọ kan fún yẹn ibẹ̀ níbà yẹn parí o but every £1 mi tí n bá ná tó já sí pé business àjọ fi ṣe màá gba owó mi axam tọrọ pẹlẹkàbà màá gbà tí ò ní àti ti visa mẹ́ta o torí àti gbogbo ìtí mo ná fún Mr. ID èyí tí mo ná nílọrin ẹni tó jẹ lówó tí mo ná sórí tíkẹ́ẹ̀tì tí onímọ̀ra tó kù gbogbo ẹ̀ pátá apart from èyí tí mo ná before ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ hajj máa gba gbogbo ẹ̀ tí ò ní kó £1 mo fi kábà ọlọ́mbùra mi ò ní gba lọ́nà tí ò tọ́ ọ̀nà tó tọ́ ni màá fi gbà kódà mi bá ti take many 10 years tó bá já sí pé bí wọ́n ṣe fẹ́ ṣe tiẹ̀ nìyẹn jẹ́ pé ìgbéraga ò jẹ́ kí o lè méèkì pé àwọn tí wọ́n fẹ́ràn ẹ̀ tó ń tẹ́ ní ọwọ́ wọn mo ń bá ìyá mi jà lánàá pé wọ́n sọ̀rọ̀ sí ẹ wọ́n lọ ń ṣépè àṣé kò rí bẹ́ẹ̀ mo wá mú ọ̀rọ̀ wá fún ẹ lánàá gbọ́ voice wọn mo gbọ́ nǹkan tí wọ́n sọ kàkà kó o sọ wọn pé kò rí bẹ́ẹ̀ báyìí ni o sórí jẹ́sọ̀ kan fún ẹ yẹn mo gbọ́ èyí tó sọ fún Mr. Banji pé nuisance lèmi mo jẹ́ nuisance. ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ o ó sọ bẹ́ẹ̀ pé nuisance ni bọ̀dá mi o. tó sákòólé tó wà yẹn tí wọ́n fẹ́ gbà mọ́ ẹ lọ́wọ́ èmi Ismail ọmọ Ayọ̀ká lọ́wọ́ máa rán mi ìsọfẹ́ dá lóhùn kán ìyá mi ò mi ìsọfẹ́ dá lóhùn kan pé ìkúnlẹ̀ abiyamọ ìkúnlẹ̀ abiyamọ ní kọ̀rọ̀ àbí ní gbangba tí ò dá sí yàn rí ìwọ wá ń lọ sọ fún wọn wípé wọ́n wá fẹ́ máa bẹ èmi jẹ́ lọ́dọ̀ àwọn family tèmi ṣé ìwọ mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n fẹ́ràn ló tẹ́ lọ́wọ́ wọn ni kò sí wàhálà bẹ́ẹ̀ sórí gbogbo £1 mi pátá jọ fi business má gbà padà o mi ìṣúná àwọn ọkùnrin tó gbà ẹ o mi ìṣúná àwọn ọkùnrin tó gbowó lọ́wọ́ ẹ o sórí voice note yìí máa send ẹ̀ sí àwọn tó yẹ kí n send ẹ̀ sí èmi ò gbà ẹ o mi jẹ́ ní àwọn tẹ́ pé wọ́n lù ẹ́ lórí ọlọ́run ràn yín mi láti ṣe títí mi ni tí ìbáṣepọ̀ bá wọ̀ kò sí wàhálà bẹ́ẹ̀ bọ́ pé kó máa lọ parọ́ mọ́ mi ní tí n bá ṣe kó máa parọ́ mi garugaru ìgbéraga tí ò fẹ́ kó sọ yí apẹ́ lẹ̀ fún ẹni tó yẹ kó sọ fún èèyàn pẹ̀ bọ́ torí gbogbo £1 tí o bá jẹ ìmí ní business wise máa gbowó mi tí ò ní dé kọ́bọ̀ wallahi ta'ala axam tọrọ pẹlẹkàbà máa gbà lọ́nà ẹ̀tọ́ mo ti pèlè ògbóǹde tó gbà tó sọ fún wọn tó sọ bá burú mi tó sọ fún mọ́mì pé gbà tó pè ẹ́ tó sọ fún wọn pé lọ́ọ̀yà ṣe kinní kan wọ́n jẹ̀ bá kan ní bàbá tí bá jẹ́ nìkan ló kò kàn ẹ́ tó bá mọ̀ wọ́n mo ṣe rẹ́kọ̀dì ní fún wọn fáàpù sọ fún yẹn owó visa mo ti fún wọn owó tíkẹ́ẹ̀tì àti ráìtì Kenya Airways owó visa card tó kù màá dá Amẹ́ríkà ní ìsìn máa ń dédé máa fún wọn lówó èyí tó yá mi máa san èyí tí ọkàn ọmọ náà tó kù kí ọkàn ọmọ náà tí fàbúrò ẹ̀ máa yọ kúrò mẹ́ta. èmi ti san owó tèmi tán o mo ti san tán o bí a kì í tó sọ tán ni voice èmi ti san owó tàbúrò mi tán o. bọ́jú ṣe ni pé sórí gbogbo £1 tó bá da ọkọ̀ pẹ̀lú business máa gbọ́ mi lọ́wọ́ ẹ̀ káfíńlá mo fi àlùkò ànìbúra mo fi kábà tí mo tà á fún ọ lé ní mo fi búra wàláhì máa gbà ní ọwọ́ ẹ̀ wàláhì tàlá ṣùgbọ́n wàláhì tàlá máa gbà ní ọwọ́ ẹ̀ òjò wá padà wá túbá fún mi òjò wá padà bẹ̀bẹ̀ pé mo ní mo filẹ̀ o but for now máa gbọ́wọ́ mi kódà slot mẹ́ta tó lò mi ò fún ẹ o èmi àti ọ̀dà gbẹ̀mí mo fún ẹ ní slot kò sí ẹ̀kọ́ tó jọ máa gbọ́wọ́ mi ẹni pé pátá mo ti ṣírò fún torí nǹkan tó sọ nítorí wà tó wù ní o wọ́n bẹ́ẹ̀ sọ tọrọ ò fẹ́ gbọ́ wá ń ṣe gàrò wàláhì tàlá èmi ò ní nǹkan pẹ̀lú ẹ o mi jẹ́ tẹ́tẹ́ o owó tèmi tó nọ́mà tó yẹ kí n gbà má gbà fat mo sọ fún ẹ yẹn. ẹ rí i pé voice bọ́dà mi ta gbọ́ tán yìí ẹ kí bàdé bọ́dà mi ń sọ̀rọ̀ yìí kíní yẹn ò tí ì wọ̀ wọ́n lára tó tó yìí ṣùgbọ́n pípè tí bọ́dà mi tún lọ pè láàárọ̀ yìí ó jẹ́ kí n mọ̀ pé àwa fẹ́ yìí wálẹ̀ wọ́n tún ti yí sókè o àwa fẹ́ yìí wálẹ̀ o ìyá tún ti yí sókè o wọ́n tún ti yí sókè fún bọ̀dá mi wọ́n bó wá ṣe lè nǹkan yí sókè fún bọ̀dá mi wàhálà lọ́ọ́ máa kó yọ bọ̀dá mi torí pé mo tún sọ sẹ́ẹ̀ àní ń tọ́lọ́ bá fẹ́ mú lọ́lọ́ máa lọ gbé Kaola wàláì tàláì
bó ti jà sí pé mo rí gbogbo comment gbogbo nǹkan tí bọ́dá mi ń kọ bọ́dá mi ṣe ń pèsè orí ẹ̀ bọ́dá mi ṣe ń kọlù bọ́yé ń ṣe gbó ẹ̀ àlálàlálá ọ̀kan lọ́mọ mo ka ìgbà tí wọ́n dárúkọ ọ̀kan lọ́mọ ó fẹ́ wọ 40 times but èmi ò gbàgbọ́ pọ̀ kan lọ́mọ tèmi ni wọ́n ń sọ torí pé mi ò rí fọ́tò mi lórí péèjì wọn ṣé tí ẹni bá fẹ́ ṣẹjọ́ jẹ́ nǹkan ẹbọ yín ṣẹjọ́ mi tẹ̀ ní já yín tán mi ì rí fọ́tò mi ìgbàgbọ́ kan lọ́mọ akàn gbogbo tá a tó yín sìn àjọ ń ṣeré ọwọ́ ni so that but gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tí mo kàn mọ̀ nípasẹ̀ professional ẹni tó bá jẹ́ lọ́ọ̀yà gan tó fẹ́ ṣẹjọ́ o ò ní máa lọ kọ orúkọ èèyàn sórí péèjì ẹ kó máa lọ pè ní blogger l'Amẹ́ríkà o ò dẹ̀ ní máa send threatening message sẹ́ni yẹn l'Amẹ́ríkà o ò ní máa send threatening message gidi gan ni o ò ní send sẹ́ni yẹn ṣùgbọ́n gbogbo ẹ̀ ju gbogbo ẹ̀ lọ èmi ò rẹ́dà jù bá bọ̀dá mi jà ju pé kọ́ ló ń bá mi la bọ̀dá mi lọ àmọ́ kíní kan tí mo kàn mọ̀ ni wípé kí lè máa jẹ́ ẹ̀kọ́ fáwọn ọkùnrin mo kàn fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ kí lè máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọkùnrin olójú kòkòrò táwa nílùú òyìnbó kò sí tó burú kọkùnrin níyàwó méjì kó ní mẹ́ta o àṣẹ Ọlọ́run ni tó bá jẹ́ mùsùlùmí tágbára ẹ bá ti ka o ṣùgbọ́n brọ́dà mi tá à ń sọ yìí bóyá wọ́n gbàgbé pé obìnrin kan náà ni ó ń bá wọn ṣètò wọ́n ní ìfẹ́ yìí wálẹ̀ o kọ́ Ọlọ́run tó yìí sókè o yéé bọ́dà mi yìí lábẹ́ òfin under the law of United States of America under the law of United States of America bọ́dà mi yìí wọ́n níyàwó l'Amẹ́ríkà under the law ni o not under the religions not under the religions of Muslim but under the law of United States of America my brother get wife in America but inú òfin Islam o lè fẹ́ méjì o lè fẹ́ mẹ́ta o lè fẹ́ méjì o lè fẹ́ mẹ́ta ṣùgbọ́n bó bá ṣe gọ̀ tó lọ́kùnrin bí àgọ́ ẹ bá ṣe fẹ́ yọ lára ẹ lọ́kùnrin ni wàá máa gbé l'Amẹ́ríkà wàá máa gbé London wàá máa gbé Europe wàá máa gbé Canada wàá máa gbé France wàá wá ní o lọ fẹ́ ìyàwó kan sí Nàìjíríà o lọ fẹ́ ìyàwó kan sí Nàìjíríà o dẹ̀ ń gbèlú òyìnbó mi ò sọ obìnrin tẹ́tí jọ ń fẹ́ra yín kó tó kúrò nílé o má ṣe mi gbọ́ o obìnrin tẹ́tí ń fẹ́ra yín kó tó kúrò nílé pòkè máa di a mo ń lọ sí abroad ìwọ múlé dání bẹ́ẹ̀ bọ́ọ̀n bá ṣe rí máa padà wàá mú ẹ irú obìnrin bẹ́ẹ̀ o lè máa sanwó ilé ẹ̀ máa gbọ́ bùkátà lórí ẹ̀ tó bá ná ọmọ máa tẹ́kì àwọn ọmọ ẹ̀ kò sọ tó burú jù bí àdéhùn ni o gbọ́dọ̀ yẹ àdéhùn àmọ́ ẹni tó ní ìyàwó ńlé ní Nàìjíríà o ti ní ìyàwó ńlé irú ti bọ̀dá mi yìí ìyàwó ẹ wà Nàìjíríà obìnrin ẹ wà very very responsible wallahi talai obìnrin tó fi ń tọrọ obìnrin ìyàwó bọ̀dá mi because ìyàwó bọ̀dá mi yìí ọjọ́ tí mo ti mọ ìyàwó bọ̀dá mi yìí kò sẹ́ni tí ó mọ ìyàwó bọ̀dá mi tí ò bẹ lọ́rùn rú obìnrin yẹn ibi tó tutù dé company bọ̀dá mi Nàìjíríà ọmọbìnrin yìí ló mú dání débi pé kò sẹ́ni tó bá fẹ́ ra ticket tó bá ti lè pe ọmọbìnrin yìí àtọ̀sán àtòru ó máa kọ ticket fún láti fún lówó ọjọ́ tí mo promise ọmọ kan ní ticket Canada lórí page Alifulani kó tó gbọ́n lọ fi ọmọ yẹn wọ́ọ̀kì wọ́n lọ fi gbowó ọmọbìnrin ni mo kò tó bá mi kọ ticket fún ọmọ tí mo fún ní ticket lọ́dọ̀ Fulani tí mo tó wá padà wá send owó sí so that irú obìnrin bẹ́ẹ̀ kí wọ́n wá ti ní irú obìnrin bẹ́ẹ̀ yẹn ń lé kó tí ẹ̀ tí wá náà fẹ́ lọ gbèrú Kaola yẹn ó ṣe wà lọ gbèrú Kaola yẹn tí ò dẹ̀ gbé Nàìjíríà so that ká wá parí ti Kaola yẹn jùlẹ̀ jẹ́ wá sọ̀rọ̀ generally bọ́kùnrin bá ṣe gọ̀tò labroad ni wàá wà nílùú òyìnbó wàá ní o fẹ́ ìyàwó kan sí Nàìjíríà tó ń gbọ́ bùkátà lórí ìyàwó ẹ̀ wà lámàwà bẹ́ẹ̀ dóyàwó yẹn ni
wọ́n máa bẹ́ẹ̀ bá sùn ni ó gọ̀ọ̀gán ìwọ ọkùnrin tó bá ń ṣe irú ẹ̀ àgọ̀ náà ń pe irú ẹ̀ má yẹ kí wọ́n tàn ẹ́ káwọn obìnrin Nàìjíríà ẹ máa wàhálà tí ń nìyẹn kí àwọn máa ṣe wàhálà nínú òtútù l'Amẹ́ríkà kóbìnrin kan wá níwà Nàìjíríà pé ọkọ òun wà l'Amẹ́ríkà kémi máa fàṣẹ kí máa wá sẹ́yìn àwọn èèyàn lè ní àwọn pé okay o in case it o bóyá ti bá wálé o àbí kankan normal o kíní kan àmọ́ pé mo wá lọ gbalé mo wá set ilé mo wá ṣe gbogbo ẹ̀ fóbìnrin kan tí mo mọ̀ pé orí ẹ burú orí ẹ dàrú ló máa ń gbẹ̀yìn àlè kí ló ṣe ló máa gbẹ̀yìn àlè àmọ́ torí pé irú Kaola yìí ń sìn òun ò ní fẹ́ kó máa gbé òun lálè kò fẹ́ kó gbé òun lálè ló ṣe máa gbé ẹni kọ́ńṣán kó wá so igi mo wá ń béèrè lẹ́wọ̀n ìyẹn àfa oníṣẹ́ ìríà wípé ẹjọ́ nítorí tọlọ́hun kí ni ìlànà tí wọ́n fi ń so igi pẹ̀lú ẹni tó wà nílùú òyìnbó ọkọ wà nílùú òyìnbó ìyàwó wà Nàìjíríà gbogbo tí ọkọ wálé gbogbo pọ́n fẹ́ra wọn yìí o tọkọ wálé tí ọkọ sì lò Nàìjíríà kò tí lò ju ọ̀sẹ̀ mẹ́ta lọ Nàìjíríà yàtọ̀ sí wọ́n pàdé ní àjì mi wá mọ̀ o gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ o bóyá gbà tí wọ́n padà di pé àyè sílẹ̀ tí àwọn yàrá kan sílẹ̀ bóyá àǹfààní tí wá sáré yọ fún wọn o torí mo gbọ́ àwọn kankan nínú àwọn voice kan tó tún wà lọ́wọ́ mi ipe kò gbà ní kò jẹ́ fẹ́ kí n ṣe ní Kaola ò fẹ́ kí n ṣe ní mo dẹ̀ ní pé màá ṣe ara mi. ní mọ́kà ìtọ̀ ń gbọ̀n mí ni mo fẹ́ tọ̀ ni kò jẹ́ kí n tọ̀ ni mo fẹ́ tọ̀ ni ìtọ̀ tí ń gbọ̀n mí ní mọ́kà ọlọ́run àgbáyé ọjọ́ kìíní àná tíṣà làbá ni pé umu máa ń bóun sùn nú àwẹ̀ ṣe gbogbo wa ò pé yín máa bá yàn sùn nú àwẹ̀ ẹ dákun ṣé irú obìnrin tó já sí pé kò lè mú mọ́ra láàrin ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta lọ́kọ ẹ̀ wá nílùú èyí ló wá náà fẹ́ so igi tuntun ló wá fẹ́ so igi tuntun igi yẹn wá nílùú òyìnbó wọ́n wà Nàìjíríà ẹ̀yin àfúnníṣẹ́ rí ẹ bá wa dá sí náà ọkọ wà nílùú òyìnbó láyé ọkọ wà nílùú òyìnbó ìyàwó wà náà ṣé ẹ mọ̀ wípé irú bọ̀dá mi yẹn wọ́n ń ṣàǹsìn ni bọ̀dá mi ló ń ṣiṣẹ́ fún ọlọ́ ń ṣiṣẹ́ fún Kaola ni ló jẹ́ pé security tó ń tẹ̀lé Kaola bọ̀dá mi ló ń san owó oṣù fún 300,000 làwọn security yẹn ń gbà lóṣooṣù pẹ̀lẹ́bì tó dájú 300,000 làwọn security yẹn ń gbà lóṣooṣù báwo lọmọ ṣe fẹ́ náà kójọ báwo ló ṣe fẹ́ san gbèsè bàbá kí ó gba gold báwo ló ṣe fẹ́ san gbèsè ẹni tó jẹ lówó nínú group ló fi dá pé gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ má dákẹ́ àdúrà lórí bọ̀dá mi o ẹ má dákẹ́ àdúrà o ṣe mọ̀ pé gbogbo wa náà ti mọ̀ nínú conversation wọn léni wípé ọ̀rọ̀ yìí ó náwó nú ṣùgbọ́n kò sẹ́ni tó lè bá bọ̀dá mi sọ̀rọ̀ ń sìn ẹ̀yìn etí bọ̀dá mi ló máa bọ́ sí lẹ́yìn pé ká máa fàdúrà ran bọ̀dá mi lọ́wọ́ kọ́ ló ń bá wa ṣí wọn lójú torí pé a mọ̀ pé ọ̀bọ kì í jèrè lẹ́yìn ọkọ̀ èmi ò mọ èrè tí irú bọ̀dá mi fẹ́ jẹ lára Kaola bí wọn bá fẹ́ ìyàwó kí wọn bá jẹ́ pé òkè fẹ́ ìyàwó sí Nàìjíríà ó máa ní reason pé òkè kí ni géènì mi lára ọmọ tí mo fẹ́ sí Nàìjíríà yìí ṣé nítorí kó lè bímọ fún mi ni òkè ṣé nítorí pé kí n lè máa mú lọ pátì ni ṣé nítorí pé ó fáyìn ni ṣé nítorí pé ó ga ni èmi ò mọ tí bọ̀dá mi wá fẹ́ rí lára Kaola bí òun ṣe wípé Ọlọ́run fún ara ibi tí Kaola tó bá rìn àjò bọ̀dá mi dé kọ́lọ́n ṣàlàkọ́jà bá mi la bọ̀dá mi torí pé mo ti sọ lánàá kò sí nǹkan tó bí gbogbo ilé ọjọ́ tí bọ̀dá mi ti náà fẹ́ bá Kaola ṣe kéèsì lórí àwọn tó gba ìwé ilé ẹ̀ tí bàbá kí ó gba góòlù lọ béèlì ẹ̀ tí ó ti yá 15 million naira lọ́wọ́ bọ̀dá mi òun lórí bọ̀dá mi fi wọnú ìgbèkùn yìí o so that èmi ò ní sọ pé oògùn wà oògùn ò sí o ṣùgbọ́n mo kọ́ ọ̀rọ̀ bọ̀dá mi yóò ń ṣojú lásán mo dẹ̀ gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu àáfàá kan inú group wa ó ní kò sí ní tó kó àdánwò bá bọ̀dá mi kọjá pé bọ̀dá mi jìnnà sọ lọ́hùn wọn súnmọ́ lọ́hùn tó torí pé tínú bá ń bí bọ̀dá mi wọn kì í fọ́ lọ́hùn yangàn oògùn náà fi yangàn mo á bẹ̀ lọ́hùn mo bẹ̀ lọ́hùn ọlọ́hùn o mo bẹ̀ wọ́lá níyẹn tí mo ní sẹ́gbọ́n yìí torí pé wàláì gbogbo tí mò ń sọ yìí ó lè máa dùn wọn bá ṣe ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí o ṣùgbọ́n ọlọ́hun rà níyàn mi pé
mi ìfẹ́ kí bọ̀dá ìkó sínú gbèkùn ni gbogbo pé mò ń kọ́lé lọ́wọ́ mò ń ṣe kíní kan lọ́wọ́ yẹn bọ̀dá mi ẹ̀yin náà mọ̀ wàlá ẹ mọ̀ ṣé iṣẹ́ tẹ̀ ń ṣé òun làwòrán tí àwọn èèyàn rí lára yín l'Amẹ́ríkà àwòrán táwọn èèyàn rí lára yín àwọn tó ń gbé pẹ̀lú yín àwòrán bó ṣe máa ń rí yín ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ nìyẹn ẹ̀gbọ́n mi ẹ lajú èmi ni mo lè bá yín gbowó yín lọ́wọ́ Kaola wàláhì èmi mo lè bá yín gbowó yín lọ́wọ́ Kaola ò rẹ́dí àti fún yín lówó yín èmi ni mo lè bá yín gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá rí mi gẹ́gẹ́ bí ọ̀tá yín màá dákẹ́ lórí ọ̀rọ̀ yín tí bá wá dákẹ́ lórí ọ̀rọ̀ yín ọjọ́ tẹ́ bá padà wá nílò mi ó lè má bà mọ́ wàláhì olóore mi lẹ jẹ́ èmi ò dẹ̀ ń fojú mi ń fi ibi sún olóore láyé mi gbogbo tí mò ń sọ yìí tó dàbí àwàdà dàbí yẹ̀yẹ́ yìí òótọ́ ọ̀rọ̀ tó korò ní tó máa gúnyàn lára ẹ̀yin gan mọ̀ lọ́kàn ara yín ipe gbogbo kọ́ọ̀tẹ́ lọ kọ́ọ̀lù síbẹ̀ yẹn lẹ́ni ẹ̀yin gan mọ̀ ohun tẹ́ ń gbé mọ́ra tọ́lọ́n bá pé bóyá ẹ ṣì ń rántí o tẹ́ bá ṣì ń rántí ni mo sọ o bọ̀ tẹ́ ẹ̀ bá rántí tẹ́ pé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí náà ẹ̀ rántí mọ́ bóyá ó ti délẹ̀ pé ẹ̀ rántí mọ́ tọ́ ẹ máa padà rántí fídíò yìí tó bá yá ṣùgbọ́n kí ni kan tó fẹ́ kẹ́ lọ mọ̀ ní pé kọ́nọ́fà níyàn mi dá mi lẹ́jọ́ sí yín torí pé irú Kaola yẹn kọ́ ló kàn wàláhì kódà kẹ́ ẹ sọ fún mi abábà kí ó gba góòdì pé ẹ ní ìdí obìnrin ayémọ́yé obìnrin tó wà lórí péjì bàbá kí ó gba góòdì tó ọ̀nà ọkọ pẹ̀lú bọ́lá wọn ṣe wá kẹ́yìn yìí àwọn obìnrin kan wà Nàìjíríà bọ́ ṣe wá pé ẹ lè ná 5 million naira fún wọn ẹ lè ná 5 million naira fún wọn tó pẹ̀ tẹ̀ ń wá mọ́ sí náà obìnrin tàṣí kílẹ̀ ń wá kiri bọ̀dá mi ọ̀tọ̀ ni pé ẹ fẹ́ fẹ́yàwó sí Amẹ́ríkà tá nípa Amẹ́ríkà lè fẹ́ fẹ́yàwó sí ọ̀tọ̀ ni ẹ ti níyàwó kan Nàìjíríà kí tẹ́ bá dé Nàìjíríà lénìí tó bá wùn yín pé ìtọ̀ ń gbọ́n yín ibi tẹ́ máa tọ̀ sí wà ṣé wo Kaola yẹn ló kàn tó ká gbà pé l'Amẹ́ríkà ẹ ti condition ti by condition ìyàwó tẹ́ ní l'Amẹ́ríkà láàrin èmi àti yín ṣùgbọ́n tó pé l'Amẹ́ríkà náà lẹ nídìí pé ẹ̀ ń wá ẹlòmíì náà obìnrin pọ̀ Amẹ́ríkà tàwa lẹ́yìn oúnjẹ obìnrin ló tún ṣíìpù jù obìnrin ṣíìpù àyímọ́yé obìnrin l'Amẹ́ríkà jẹ́ pé bó ṣe wà yẹn wọn ọ̀nà ọkọ wọ́n ń dásùn wọ́n ń dájí ni wọ́n pọ̀ l'Amẹ́ríkà yìí tí wọ́n ń dásùn tó ń dájí tí ò sọ́kọ kẹtẹ̀ wá fẹ́rù wọn ní ṣẹ̀ríà Islam sí Amẹ́ríkà mẹ́ ó pè ju Kaola lọ tún ná ìlàjì owó tẹ̀ ná fún Kaola yẹn bọ́dá mi ẹ sọ jí torí tọ́ Ọlọ́run ẹ̀yin abiyamọ ayé ẹjọ́ ẹ bá mi bẹ Ọlọ́run fún bọ̀dá yìí ẹ bá mi bẹ Ọlọ́run fún kọ́lọ́run bá mi là nínú wàhálà tó kó rẹ̀ sí yìí àdánwò ni Kaola jẹ́ nínú ayé ẹni tó ti ń ṣe fáwọn èèyàn tó ń fún àwọn èèyàn ní nǹkan tó wá di ohun tó jẹ gbèsè ẹni ọ̀dà aṣọ gbọ́dọ̀ mi kó bínú san 12.5 million bàbá kí ó gba gold kò sówó ni bọ̀dá mi tó ní owó lọ́wọ́ tó ń fúnyàn lówó tó dìde ìrànyàn ní mọ́kà ó wá di ẹni tó ń sẹ́ndì fake alert sẹ́ni tó jẹ lówó fake receipt tá a gbọ́dọ̀ tọwọ́ bọ̀ l'Amẹ́ríkà yìí tí a gbọ́dọ̀ tọwọ́ bọ̀ ní Amẹ́ríkà tájọ wà yìí tó wà lọ́wọ́ mi tá a gbọ́dọ̀ tọwọ́ bọ̀ péyàn kan sẹ́ndì fake receipt but ẹ fẹ́ sanwó yẹn kò sówó ni ẹ̀gbọ́n mi wàláhì tàlá eléyìí tí mo sọ mo ń jẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé àwa ìfẹ́ la ní sí yín ṣé gbogbo tírẹ́sì bẹ́ẹ̀ ṣẹjọ́ yẹn kó ń bẹ̀ ẹ̀gbọ́n ẹ kó ń bẹ̀ lè bá rú mi ṣẹjọ́ l'Amẹ́ríkà náà tẹ́lẹ̀ pé àwọn agùnmánìyè chájà ń bè lẹ́mọ̀ kí wọ́n tì yín ẹ má fojú ọwọ́ ṣiṣẹ́ kẹfẹ́ yẹn ọwọ́ dànù lára South Jamiu Adégúnwà ẹ má fojú ọwọ́ ṣẹfẹ́ yẹn ọwọ́ dànù ṣé yẹn ẹni tí gbogbo ayé ń ṣàdúrà fún ni yín àwọn máa tàn yín ni torí pé àwọn ń wá kún tíìmù tàwọn láti fi ṣe aburú fún wa ṣùgbọ́n a mọ̀ pé bó ṣe lè nǹkan máa dé tètò wà inna judana lahumul galibu bó ṣe nǹkan máa dé tètò Ọlọ́run máa fi wá borí wọn àdàbí tí àwọn náà bá lè gbàrú nǹkan tí Saheed Shittu ṣe fún àwọn àfáà wa yẹn àdàbí táwọn bá lè gbàrú nǹkan tí Ọ̀wọ́ṣọ́ ṣe fún Mudiru Morikas tó fi dá sí pé gbogbo ẹni tó bá ti ń bú Mudiru láyé báyìí
gbogbo tó bá ti ń bú Mudiru ni àwọn máa ń support gbogbo ẹni bá ti ń bá Mudiru jà làwọn máa ń support ẹ lọ wo gbogbo àwọn tó ń bá Mudiru jà pátá náà máa ń support so that bọ̀dá mi Ọlọ́run máa bá mi ṣí lójú inú o èmi kàn jẹ́ kẹ́ mọ̀ ní pé èmi ò bá yín jà o ìdẹ̀ lè bá yín jà àwọn aláburú táwa ń bá fún wa làwa dúró tì gbogbo tẹ́lẹ̀ tó ń ṣe yìí sí wọn kò fẹ́ mọ̀ fi alájà wọ́n fẹ́ fi distract mi ni bóyá kí n lè kó lórí kéèsì wọn nísìn a máa padà sórí kéèsì wọn padà torí pé mo rí voice kan tó ṣiṣẹ́ jáde gẹ́gẹ́ bọ́ ṣe máa ń play game wọn tó máa dọ́gbọ́n ṣe rìhásà tó máa record ara wọn tó máa jù síta ìyẹn agùnmáníyè charger and bail àti captain voice yẹn ṣẹ̀ṣẹ̀ jáde níbi tó ti ń pe captain tí wọ́n ń ṣe rìhásà nípa àwọn program mi tí mo ṣe so that ẹni tó máa tó pé wọn ò kì í sọ̀rọ̀ ẹ̀yìn o ò lè dárúkọ ọ̀kan lọ́mọ o ò lè fọ́kan lọ́mọ lésì o dẹ̀ bẹ̀rẹ̀ tọ́pìkì pẹ̀lú ọ̀kan lọ́mọ àti Sasu Jamiu o dẹ̀ wà bẹ́ẹ̀ pẹ̀lú captain o dárúkọ ọ̀kan lọ́mọ pọ̀nyàn so that ìwọ náà dẹ̀ ló máa ń rán captain pé kó lọ bẹ́ẹ̀ fún mi lésì lórí péèjì ẹ̀yẹn tiẹ̀ wà ńlẹ̀ òpònú ara ẹ̀ wá òbí mi gọ̀ ó wá ń sọ pé ẹ̀wọ̀n ní kéèsì àgéèsì ọ̀kan lọ́mọ tí ẹ̀ bá gbé kéèsì yẹn jáde ẹ̀ ní ṣoríire àní sáàfù mi orí yín dàrú ìjẹ́bà lè sáàfù mi ni ìtẹ̀ ṣe gan yín mọ́ ọ̀nà tó wà nílẹ̀ fún yẹn yín tí mọ̀rọ̀ ni tó bá bí ẹ̀dá gbogbo ẹjọ́ tó ń rò yẹn pẹ̀lú captain yẹn lọ́ọ̀rọ̀ ní kóòtù tílátìlà you are welcome lọ́ọ̀rọ̀ ní kóòtù gbogbo ẹjọ́ tó wà tí captain jọ ń rò yẹn lọ́ọ̀rọ̀ ní kóòtù ṣé bí kọ́tọ́ ń kọ́ wá rò ní kóòtù nìyẹn so that tó bá dijọ́ Friday pẹ̀lú gbọ́lọ́dọ̀ Ọlọ́run ẹ máa gbádùn mi pẹ̀lú voice yẹn ẹ jẹ́ kan fún yín ní hello testing lórí voice yẹn mo kàn fẹ́ fún yín hello testing ni òun yẹn la máa wá establish níjọ́ Friday ẹ máa wá gbọ́ hello testing pẹ̀lú agùnmáníyè Mr. Charger and bail àti captain lẹ́yìn ìgbà tí mo ṣe program tán àwọn program tí mo ń ṣe níjọ́ Friday tí mo fi ń tú àṣírí agùnmáníyè ó wá padà lọ pé captain wọ́n jọ ń ṣe rìhásà ni o ẹ gbọ́ bisimilayi. Wa alaikum salam wa rahmatullah. Okay. Yes, sir. Jonathan, Alhamdulillah, sir. ṣé gbogbo tí ọ̀kan la máa ń sọ ní àná? Mi wo ni jírí, sir. Wọ́n ló ṣe fídíò on discuss the captain case. Okay. So àwọn èèyàn wá ń sọ fún mi wípé Malam wọ́n ló yẹ kí n jáde síta kí n wá sọ pé gbogbo ohun tí ń sọ yẹn kí n máa ṣe rìjọ́ìndà fún. Mo wá ní tí mo bá jáde síta tí mo wá ń ṣe rìjọ́ìndà fún ọ̀kan lọ́mọ ó ṣò wípé mi ì lẹ́kọ̀ọ́. ó ní ẹ̀kọ́ tẹ́lẹ̀ pé wọ́n kọ́ mi ní ìgbà. ọkọ ẹ ò gbà tẹ́lẹ̀ nù wà láǹkọ ẹ. wípé mi mọ nǹkan tí mò ń ṣe ẹ̀bà tí n bá wá ní mò ń wá fún ọ̀kan lọ́mọ yìí sí. ẹ máa wo òpònú agùnmáníyà aláìníláàkáyè o ṣé tí wọ́n máa ń lo ète kan fáwọn èèyàn tó gọ̀ àwọn tó gọ̀ ni o wàá fẹ́ sọ̀rọ̀ wàá máa sọ pé ìwọ ò kì í dá sọ̀rọ̀ báyìí ìwọ ò kì í sọ̀rọ̀ báyìí wàá dẹ̀ máa sọ̀rọ̀ yẹn lọ wàá máa sọ lọ ó ní ò kì í fọ̀kan lọmọ lésì ó dẹ̀ torí mi ìwọ àti captain lẹ́jọ́ ń pera yín ọ̀rọ̀ mi lẹ́ ń sọ o àwọn ọ̀rọ̀ mi àti Sasu Jamiu ló fẹ́ sọ o ó dẹ̀ ní ò kì í fọ̀kan lọmọ lésì ṣó yẹ èmi mọ̀ pé èmi ni mò ń pera mi ní tìkabọ̀dì mo dẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ so that tó bá pè mí ní tìkabọ̀dì èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ so àbọ̀ tí bíbá ìpọnyọ̀hún èmi mò ń jẹ́ ọ̀kan lọ́mọ wà ní orúkọ mi ọ̀kan lọ́mọ ló ń sọ̀rọ̀ ẹ̀ ń bíbá yìí so that ipò ò lè fọ́kan lọ́mọ lẹ́sìn yẹn orí ẹ ti dàrú Yusufu orí ẹ ti yí Yusufu ò gbádùn orí ẹ ti yí wèrè tí ń ṣe ẹ́ ò gbádùn Yusufu ò gbádùn ẹ máa gbọ́ lọ. You mention my name, I will mention your name. Number one, tí mo gbé lọ́wọ́ yàtọ̀ sí tó gbé lọ́wọ́. Number two, tí wèrè bá kó aṣọ èèyàn ò gbọ́dọ̀ máa sáré tẹ̀lé wèrè lẹ́yìn. Ẹ̀yin tí wèrè ti káṣọ yín, ẹ̀yin ó wà ní òhò
wèrè tó fẹ́ṣọ́ wà ní aṣọ ó kẹ́sọ lọ́wọ́ ni ẹni tó wà ní òhò tí wèrè ti kó aṣọ ẹ̀ tí ń sáré lọ wájú ẹni tí wọ́n ti káṣọ ẹ̀ wọ́n ń sáré tẹ̀lé wèrè lẹ́yìn àwọn èèyàn ò ní wèrè tó kó wọn ní rí wèrè tó kó aṣọ lọ́wọ́ gẹ́gẹ́ bí wèrè mọ́ ẹni tó wà ní òhò yẹn gan-an wá ní wèrè. ẹ rí i pé gbẹnu sọ́hùn òwe kan tó máa ń parí yẹn o owó wèrè òun ya wèrè àwọn fámìlì òun wá kó aṣọ tẹ̀lé òun wá ń sá lọ níwájú òun wá ń tẹ̀lé wèrè wèrè wá ń tẹ̀lé wèrè bí wèrè Saheed ṣe wà níwájú wèrè tòun wá tẹ̀lé Akínọlá wá tẹ̀lé Mubaraki wá tẹ̀lé gbogbo àwọn wèrè wá ń tẹ̀lé ra àwọn bọ́yọ̀ bọ́yọ̀ máa ń pòwe yẹn nìyẹn Alifulani wá tẹ̀lé nísìnyí wọ́n jẹ́ tó wá lọ wá wèrè obìnrin kan tó wá kó aṣọ dání ìyẹn wá ń ṣe umu tẹ̀lé ọ báyìí ó wá ń ṣe umu wèrè wá pọ̀ nínú ilé wọn àwọn wá ya wèrè òun sọ̀rọ̀ mi ó dẹ̀ ní pé ó ya wèrè ṣé o mọ̀ pé wèrè gan ni ẹni yóò òun sọ̀rọ̀ mi ṣé o mọ̀ pé wèrè ni ẹni Yusufu ó lè ṣe kó má sọ̀rọ̀ Jamiu ó lè ṣe kó má sọ̀rọ̀ mi wọn bí ẹ̀dá kò síbi tó máa kọ́ọ̀lù sí wàá sọ̀rọ̀ mi kò síbi tó máa kọ́ọ̀lù sí wàá sọ̀rọ̀ ìṣàṣù Jamiu wọn bí bàbá ẹ̀dá lọ́nà ọ̀run kó má sọ̀rọ̀ àmì méjèèjì wọn bí bàbá ẹ̀dá kó má sọ̀rọ̀ àmì méjèèjì kí ló fẹ́ fi kú tó ní sọ̀rọ̀ wa tó bá sọ̀rọ̀ ta ló fẹ́ sọ agùnmánìyè ṣáàjà ń bèrè tí ò bá sọ̀rọ̀ mi àti ìṣàṣù Jamiu ọ̀rọ̀ ta ló fẹ́ sọ ẹ máa gbọ́dọ̀ lọ ẹ máa gbọ́dọ̀ wèrè ẹ lọ. irú that idiot tó bá wá bọ́ sórí social media tó ń discuss a campaign case kéèsì tó ti wà ní kóòtù kéèsì tí wọ́n ti ń ṣe lọ láti 2022 kéèsì tó ti pilẹ̀ rẹ̀ láti 2021 tí ò lójútùú kémi wá jáde kí n wá ní mò ń fún ọ̀kan lọ́mọ léṣe in fact tí n bá ṣe bẹ́ẹ̀ ó yẹ kí gbogbo ayé kọ̀yìn sí mi. kẹ́tí gbọ́ dákẹ́ ṣe ti rí ẹni pé ó yẹ kí gbogbo ayé kọ̀yìn sí ẹni agùnmánìyè because ó ti ń fún mi lésì lọ́wọ́lọ́wọ́ báyìí náà ṣé o mọ a minute of ṣe voice yìí ni it's about bóyá bíi 15 to 20 minutes ó ti ń fún mi lésì ó túmọ̀ sí pé orí ẹ ti dàrú direct indirect òun fún mi lésì because ìwọ ló rìkọ́ọ̀dù kínní fún ara ẹ ìwọ ló pín káàkiri tó fi dọ́rọ̀ tiwa náà so that nísìn ó ti ń fún mi lésì indirect torí pé o lè wá sórí mídíà kò sí ohun tó fẹ́ wá sọ lórí mídíà mọ́ kò sí ohun tó fẹ́ wá sọ mọ́ ayé ti káàsẹ́ pé onírọ́ nìyẹn gbogbo èèyàn tó mọ̀ pé onírọ́ ni èyí tó tún sọ lẹ́yìn ìgbà tí pé ọ̀rọ̀ bench warrant tí àwọn àlejò kan wá báyẹn tó parọ́ pé ẹ jẹ́ ká dọ́gbọ́n pé bench warrant yẹn lóòótọ́ ó pé àwọn èèyàn tún ká ẹ̀ so kò sí nǹkan tó lè sọ mọ́ ló ṣe wá sórí mídíà ẹ máa wo àwọn tó láwọn ò ní sọ̀rọ̀ ẹ máa wo ọlọ́run ò ní gbà fún wọn pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run bíi ìsìnì láì ọlọ́run ò ní gbà fún wọn ṣe ti rí motion tí wọ́n gbé wọlé lórí bench warrant yẹn tí wọ́n tún fáìlì exparte lérú yẹn motion yẹn kò ní fífọ́ yín o pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run mo yín sọ pé gbogbo àwọn tó wà lábẹ́ kí wọ́n jáwọ́ àwọn tó wà lábẹ́ kí wọ́n jáwọ́ àwọn tó wà lábẹ́ motion yẹn kí wọ́n jáwọ́ àìjẹ́ bẹ́ẹ̀ ihun tá a ṣẹ̀ tí lè fi jóná gbogbo ayé ló máa rí o èmi ti gbọ́n tẹ́ sọ fún mi o pé ká wà láàfíà o ṣùgbọ́n tá bá fẹ́ ká láàfíà jọba ẹ jẹ́ ká dúró lórí adilu lórí déédéé o tẹ́ bá ní pé ẹ fẹ́ lo agbára lórí motion kan torí pé òfin tó de Nigeria constitution ni wípé ẹni tí ò bá ti wá sílé ẹjọ́ kan gbé bench warrant lé lórí tó bá ti wá gbé bench warrant lé lórí tó bá fáìlì lórí motion yẹn dandan ni kó yọjú sí court kó yọ bench warrant yẹn kó lórí ẹ̀ so that tó bá jẹ́ pé ẹ fẹ́ wá lo upper hand pé ẹ mọ chief justice ẹ mọ èèyàn kan ẹ mọ bàbá olówó kan ẹ mọ èèyàn kan lẹ fẹ́ lò lé lórí a máa fọgbà yan ga ni ẹ máa wá wẹ́n tó lóhun àwọn ò fẹ́ sọ̀rọ̀ yìí o kò sí ohun tó fẹ́ sọ ń sìn yìí ni o ẹ máa wẹ́ kó dẹ̀ ìgbà tí wọ́n bá síìtì fún motion yẹn bóyá máa wá sọ̀rọ̀ àbí ọ̀nì sọ̀rọ̀ torí kò ní fífọ yín pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run motion yẹn ò ní fífọ yín pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run kò ní fífọ yín ẹ bá sáré jù bẹ́ẹ̀ yẹn lọ kò lè fífọ yín ẹ máa wá gbọ́ lọ. ìwéèrè lẹ́yìn
àwọn èèyàn ò ní wèrè tó kó wọn ní rí wèrè tó kó aṣọ lọ́wọ́ gẹ́gẹ́ bí wèrè mọ́ ẹni tó wà ní òwò yẹn gan wá ní wèrè. So irú that idiot tó bá wá bọ́ sórí social media. ẹ rí wípé gbogbo eléyìí náà sìn ó ti túmọ̀ pé àjọ ń búra wa ni. You can call me idiot. I can call you Orieti Daru Yusufu. Because you mention my name and you call me idiot. And then I will need to call you back. Bastard in here. You are bastard. Agumani ye. Shadambe, you are bastard. So yeah, you boo me, I boo you. Oya Magolo. Kéèsì tó ti wà ní court. Kéèsì tí wọ́n ti ń ṣe lọ láti 2022. Kéèsì tó ti pilẹ̀ rẹ̀ láti 2021 tí ò lójútùú. Bẹ́ẹ̀ni sọ́hùn. Kéèmì wá jáde kí n wá ní mò ń fún ọ̀tọ̀ lọ́mọ léṣe. Bẹ́ẹ̀ni sọ́hùn. In fact, tí n bá ṣe bẹ́ẹ̀, ó yẹ kí gbogbo ayé kọ̀yìn sí mi. Now, bẹ́ẹ̀ni sọ́hùn. Onójútùú. This case started from police station. From police station, ẹ frustrate case yìí títí ẹ gbé lọ sí Abuja. From Abuja, Andakola Seko. From Lagos, ẹni kò ní wọ court, ó wọ court. Progress tó ní nìyẹn o. From there, ẹ lọ jí file, ó ní àní rí file, àrí file. From there, ó swear, ó ní pé tó bá dọ̀n 25 wọ́n máa dẹjọ́ nù, wọn ò dẹjọ́ nù. After that, ó ní wọn ò ní issue bench warrant, wọ́n issue bench warrant. Ó ní bench warrant yẹn, ó ní fake ni, fake bench warrant yẹn wọ́n á fi gbé ẹ, ó sá lọ. After that, ẹ padà lọ file fún motion lórí bench warrant yẹn, ó túmọ̀ sí pé the case is progress. Má sọ fún wa pé case yẹn wà progress. Àwọn tó gọ̀ bíi tiẹ̀, àwọn ló máa nísìn sí ẹ pé case yẹn wà progress. The case is progress every day. Because àwa ò ní lọ gbá wuruwuru to the answer. Bẹ́ẹ̀ ṣe máa lo wuruwuru to the answer. Àwa máa follow normal protocol. A máa follow normal òfin. Òfin mo lè jẹ́rìí àwọn ògúngbè. Adájọ́ gan mọ̀ pé àwọn ògúngbè mọ òfin Nàìjíríà. So la bá fi lè mú àwọn ògúngbè kóòtì fún adájọ́ wípé in so criminal kìnìkan on so date wọ́n ní ẹni tí ó bá ti wá court you have to issue the bench warrant. Adájọ́ gan sọ pé òun wà reluctant láti issue bench warrant yẹn torí pé ẹni tó ń bòun sọ̀rọ̀ ọmọ tó ń sọ. Ẹni tó ń bòun sọ̀rọ̀ ọmọ tó ń sọ so that tí ẹ bá ní ẹ fẹ́ dẹjọ́ yẹn náà sìn òfin wà tí àwọn tó mọ òfin máa sọ fún adájọ́ torí adájọ́ tó wà lórí ìjókòó yẹn a gbà wípé ṣé òun ni adájọ́ ṣùgbọ́n Ọlọ́run ni mọ́líkàlì múlíkù òun lọ́ba tó ní ọlá ṣùgbọ́n òfin wá ju adájọ́ lọ torí pé àwọn tó ṣe òfin ló fi ẹni tó dájọ́ yẹn síbẹ̀ kò dẹ̀ gbọ́dọ̀ yí òfin yẹn padà mi mọ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣe o so that the case is progress má tán ara ẹ má gbọ́ lọ. So rather, I will never do that. Mi ò ní fún lésì because mi ò gbọ́dọ̀ wá máa fi ara gbo ẹlẹ́dẹ̀. Ó sọ̀rọ̀ ga púpọ̀ o. Gan. Ó ní gbogbo evidence lọ́wọ́. Tí Yusuf Adépọ̀jù tó fi rán captain ṣe pé kó lọ blackmail Jamiu Adégúnwà. Yes. So mi jẹ́ tí wọ́n ń wọ opportunity wípé kí n pè. Dákẹ́. Kí wọ́n á béèrè àwọn question kan. Kò tó béèrè question. Ó ní mo sọ pé mo ní evidence lọ́wọ́ Yusufu why tí irọ́ ṣe Bayi ẹ jẹ́ báyìí ná. Mo ń sọ̀rọ̀ pẹ̀lú evidence lórí page ẹ wípé ìwọ ló send líǹkì sí captain ní September 11, 2021 pé kó lọ wo program Jamiu. Líǹkì tó send sí ni captain fi bẹ̀rẹ̀ sí ní kọ́kọ́ lọ kọ́mẹ́ǹtì sórí page Jamiu. And captain sọ fún ẹ kó tó ṣe fídíò nínú conversation yín pé òun máa lọ ṣe fídíò fún Jamiu Adégún along the 8th. Ó dẹ̀ rẹ́rìn ó rẹ́rìn fún. Nígbà tó dán the 11 tí Isaac Jamiu gbé Frastika wá ló send the link sí. After the link tó dán on the 12 ni captain lọ ṣe fídíò.
mo ṣáà ti proof gbogbo ẹ̀ why tó máa manipulate ó mọ̀ nípa bí captain ṣe bà SARS Jamiu lórúkọ jẹ́ mo tún sọ ó mọ̀ nípa ẹ̀ ó mọ̀ nípa bí captain ṣe bà SARS Jamiu lórúkọ jẹ́ Yusuf jẹ́ ń dárúkọ ẹ̀ dáadáa kó lè mọ̀ kí mo nǹkan tó mọ̀ sọ o Yusuf Adépọ̀jù ìwọ ló send the link kọ́ ti bẹ̀rẹ̀ dáadáa o ìwọ ló send the link sí captain kó lọ wo program SARS Jamiu ní September 11 2021 Yusuf Adépọ̀jù ló send the link sí captain ìgbà captain wo rí link yẹn ló bẹ̀rẹ̀ sí ní comment ló sọ fún Jamiu pé Jamiu ó lè oníkìlọ́mú búra tí ò bá ní kìlọ́mú 25,000 wá ó kọ́kọ́ kọ́ kó tó padà wá lọ ṣe fídíò ẹ̀ ó dẹ̀ tó pé ó mọ̀ ń pa ẹ̀ ìwọ ló rán náà mo tún sọ fún ẹ kọ́ọ̀tì ẹ̀ máa gbọ́ lọ. kí n tún béèrè àwọn question náà ní wípé mo ti draft àwọn question jọ mo ti mọ̀ kí máa gbé tẹ́lẹ̀ náà ní ìjọba kí máa láǹfààní yìí pé ẹ máa gbé ní July 4 ní kúrò ní. ẹ máa wo game táwọn méjì bẹ́ẹ̀ sí ní gbá o. bẹ́ẹ̀ dẹ̀ ṣe kúrò àwọn adégúnwà ló wá gbé yín adégúnwà sọ pé wìdí ná ní àṣùbà nídàá gbé mi pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn Stephen. bẹ́ẹ̀ ni Stephen ọlọ́pàá méjì Stephen àti Tony ìṣeun pẹ̀lú ọjọ́ tí ẹ̀wọ̀n ẹ pé náà wá gbé ẹ kó ń bẹ̀ torí pé wọ́n mọ̀ pé Yusuf náà bẹ̀rẹ̀ ààrẹ sí ẹ. ọ̀dọ̀ ẹ wo ṣe ti rí òpònú Yusuf yìí ó ń ṣe statement lójú ara ẹ ni o ó dà gbogbo ohun tó ń sọ Yusuf wọ́n lọ gbé ọjọ́ tó parí ẹ̀wọ̀n ẹ̀ torí wọ́n mọ̀ pé ó ti ń lérí ń ta pé captain ni o tó bá jáde o ẹ tún máa tún gbé ó wá sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ yìí ó ní pé captain ṣe fídíò mo máa padà wá play ẹ̀njọ́ Friday ọkìn kọ́kọ́ release ẹ̀ a máa padà wá ṣe analysis ẹ̀njọ́ Friday pẹ̀lú gọlọ́dọ̀ a máa padà wá ṣe analysis ẹ̀njọ́ a máa wá bẹ́ẹ̀ a máa ṣe analysis ẹ̀ ó sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ ó ní pé ìgbà tí captain tó jáde kọ́kọ́ ṣe fídíò ó di péèjì kan ni òun dẹ̀ ti mọ̀ pé Jamiu ló ní péèjì Madrasatu Wahbiyya máa wá proof fún yín jọ Friday níbi tí Yusuf ti sọ wípé tó kọ sórí péèjì ẹ̀ wípé ọlọ́pàá ti ṣe investigation wọn o wọ́n dẹ̀ ti mọ ẹni tó ní Madrasatu Wahbiyya láti 2 years ago ló ti sọ o bẹ́ẹ̀ 2 years ago last year máa wo déètì yẹn ó ní ọlọ́pàá ti ṣe ìwádìí wọn o wọ́n dẹ̀ ti mọ ẹni tó ní Madrasatu Wahbiyya ṣé ọlọ́pàá tó ṣe investigation tó mọ ẹni tó ní Madrasatu Wahbiyya wáyé tó ti wá ń parí pé Jamiu ni ṣebí lórí kéèsì yìí ẹ ti gbé Prince lọ sí kóòtù tí wọ́n dẹjọ́ nù ẹ ti gbé Jamiu lọ wọ́n dẹjọ́ nù èmi náà ẹ parọ́ mọ́ mi ṣé ọlọ́pàá tó investigate tó ń detect ẹni tó ní Madrasatu Wahbiyya ẹ̀ẹ́dẹ̀ gbórúkọ ẹni yẹn jáde ó wá sọ̀rọ̀ kan báyìí pé àwọn Jamiu àti ọlọ́pàá àti Stephen wọ́n lọ gbé captain jọ tó ṣe ẹ̀wọ̀n tán ẹ wá béèrè lọ́wọ́ Yusufu ó ní òun kàn gbọ́ pé ó ṣe fídíò ó post ẹni Madrasatu Wahbiyya òun wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣé captain ti jáde ni wàláì tààlà Yusufu ń pa ìyálà ìyá irọ́ ó ní wọn bí ṣé captain ti jáde ni ní captain pé ọjọ́ tí wọ́n release captain gangan ẹ̀yin náà fẹ́ lọ arrest captain ẹ lọ síbẹ̀ ẹ lọ sí prison yẹn gangan níjọ́ yẹn àwọn tí wọ́n lọ gbé captain wọ́n ṣáájú yín débẹ̀ ni báwọn ṣe ń kó ń bẹ làwọn ọlọ́pàá ṣe náà débẹ̀ ó di Friday subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu alal mursalina walhamdulillahi rabbil alamin àti pẹ́ǹdì ọ̀rọ̀ ti yín ó dà kí mo ti fẹ́ máa fún yín ní viewers mo ti fẹ́ máa fún yín ní ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe ń rìn kiri mo ti fẹ́ sọ yín di wèrè ń gbòòrò ẹ ti ń rìn kiri ẹ̀ ń wá viewers kò sí ohun tẹ́ lè sọ ọmọ mi ní dá yín ló mọ̀ mi ò ní dá yín ló mọ̀ àmọ́ ìgbà àjìbọ̀dá mi àlejà a máa padà sórí track tiwa Yusufu wash out on Friday masala tàbí tá a fẹ́ pè wọlé ẹ bá fẹ́ pè yẹn tá a gba call +1 347 465 6509 ẹni bá fẹ́ gbà á lámọ̀ràn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ sáré pè wọlé lórí voice yẹn
a máa release voice yẹn. A máa release voice yẹn. Àwa padà wá ṣe analysis lórí ẹjọ́ Friday. Ṣé yín pẹ̀lú gbọ́dọ̀ ọ̀la máa ṣe analysis lórí ẹjọ́ Friday. Inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam mi fẹ́ kó kú. Gbogbo ẹbí wọn náà ta sí mi ìgbẹ́ hand up o. Wa alaikum salam. Ètò nìyẹn o. Allahumma amin. Allahumma amin. Allahumma amin. Allahumma amin. Orumo mi. Orientation àti ọ̀pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ ẹni tó jẹ́ ọkùnrin. So nǹkan tó dẹ̀ torí gbogbo nǹkan táwọn ènìyàn ń gbìyànjú òun ni pé bí ìjà ó ṣe wà tó ṣe jẹ́ pé ẹ̀kún ẹ̀kọ́ wọ́n sọ ẹ̀kọ́ ìjọ táyé bá jẹ́ pé wọ́n á lè rí àyè láti fèsì láti pa ọ̀pọ̀ láti fèsì ṣùgbọ́n ọ̀rẹ́ títẹ̀ tí wọ́n bá wọ́n iná bá fẹ́ gbé ọmọ bí ẹ̀kọ́ ìgbàjú. Ẹ sọ̀rọ̀ sókè o. Ẹ ló sàfẹ́ gbọ́ mi. À ń gbọ́ yín. Yes, sir. So mo ní gbogbo ilé tí wọ́n fẹ́ gbá pátá àwọn tó kọ̀ pẹ̀lú iye tí ó ṣe ìdíje tí ó lè fẹ́. So wọ́n fẹ́ kẹ́yìn àti ẹ̀fọ́ wọ́n fẹ́ kẹ́yìn ní ìṣẹ̀ra ìfọ̀ ọlọ́wọ̀n bọ̀ nígbà fún ọlọ́wọ̀n ní wa wọ la ìyá táwọn ti tara wọn jáde yóò wọ la bàbá tó tara wọn jáde ọlọ́wọ̀n yọ wọn kò ní gbogbo. Allahumma amin. Because nǹkan yìí kì í sí lásán rárá kì í sí lásán wà lọ ilẹ̀ kì í sí lásán. Because báwo lẹni tó ń gbé láti ká ó sì máa lọ kú sí ìyàwó pẹ̀lẹ́ tó gbé pẹ̀lẹ́ ọjọ́ àti àpẹẹrẹ tó gbé ẹ̀dá òkú lọ́dọ̀ kiri nínú wọn bẹ́ẹ̀ rí. Ẹ sọ̀rọ̀ sókè ohun yẹn slow ohun yẹn low gan o. Nẹ́tíwọ́ọ̀kì ni sá. Ohun yẹn low gan o. Ẹ gbé kọ́ọ̀lù mi. Ẹ bá máa sọ kó máa sọ̀rọ̀ sókè o. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam. Kowe. Yusuf náà sọ ó ní òun mọ̀ pé mo máa ń change game àwọn èèyàn lọ́wọ́ the game changer ni mo tún di change ẹ padà mo tún di change ẹ. Kò sí wàhálà. Bẹ́ẹ̀ ni ẹja àfọ̀rọ̀ wú múlẹ̀. Àti brọ́dà yín mo tẹ̀ fẹ́ chipping kìíní kan ni. Ṣẹ́rí àbá ẹ̀jẹ̀ kan sọ̀rọ̀ yẹn mi ò wà much confused lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn. But ìgbà tí mo wá wo program Alájà Kaola lẹ́nu mo wà confused totally. Ẹ rí pé èmi gan mọ̀ ṣẹ́rí gbà tí mo wo program yẹn lẹ́nìí mo program yẹn máa tún wá fún àwọn èèyàn ní mọ́ orientation pé ọ̀kọ́lọ́mọ òótọ́ ni. Mo wà confused totally. Ṣẹ́rí ẹ̀gbọ́n yín wọ́n ní láti try bóyá òru ọjọ́ méjì àbúrò ọjọ́ mẹ́ta ni wọ́n ní láti jí lórúkọ ṣe istighfar gan gidi wọ́n sọ̀rọ̀ gan lórí ọ̀rọ̀ ìyá wọn lẹ́ni yìí ó dẹ̀ wò. Àwọn kọ ẹ̀gbọ́n mi kọ́ ló ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi kọ́. Wọ́n mú pronunciation kan wọ́n sọ wípé tí ìyá wọn bá ṣe kinní kan àwọn ò lè sọ̀rọ̀ sí ní ìyẹn àwọn ló gbéra wọn síta tó bẹ̀rẹ̀ sí ṣe kinní kan Alájà Kaola dẹ̀ sọ ẹni dìgbẹ́ má sọ bẹ́ẹ̀. No, brother mi ẹjọ́ tó tọ́ lọ́hùn ṣé ti rí gbogbo tí bọ̀dá mi bá sọ pátá ẹ má ríro àní bọ̀dá mi sọ fún èmi pé ihun tí ìyá wọn ṣe yẹn àwọn lè rán lẹ́wọ̀n l'Amẹ́ríkà wàláhì sọ bẹ́ẹ̀ fún mi wàláhì sọ bẹ́ẹ̀ fún mi ṣùgbọ́n èmi mọ̀ pé àwọn kan náà ń sọ̀rọ̀ ìdí mọ̀ pé àwọn kan náà ń sọ̀rọ̀ lélẹ́yìí o ẹni sùúrù o gbogbo ayé máa gbọ́ o as a professional as a barrister lawyer in New York tí ó wà ní School of SAN lọ́wọ́lọ́wọ́ báyìí very soon my brother is going to be a SAN ṣé yẹn very soon ẹ wá lọ wò as a professional gbogbo ọkọ tàlàjà Kaola tí ń ní bọ́ tẹ́lẹ̀ èwo lẹ́rí tó ṣe bí bọ̀dá mi ṣe ń ṣe lórí social media yẹn nínú wọn. No ẹkọ imagine àtàndá àbí àmùdá ọkọ àbúrò ẹ̀ bọ́ ṣe drag ẹ̀ tó ẹni tó comment kiri ẹni tó call
ẹgbẹ́ kò kọlù ṣàlàfà boy drag ṣàlàfà tó ẹ lè rí kó kọ́mẹ́ǹtì ẹ lè rí kó òun yẹ kàn ṣe TikTok ẹ lè kó tó kọ́mẹ́ǹtì kò póòsì kò sọ nǹkan kan lẹ́yìn fídíò kan tó ṣe ó dẹ̀ tibẹ̀ nígbà tó kan Jubril ìyẹn kékeré Jubril ìyẹn ò tiẹ̀ Jubril sálọ ìyẹn ò tiẹ̀ sọ̀rọ̀ rárá ìyẹn ò tiẹ̀ mọ̀ tó ṣe ìyẹn ò sálọ pátá ó wá kan orí bọ̀dá mi elóbọ̀dá mi ṣe ń kọ́mẹ́ǹtì kiri tó ń kọ́mẹ́ǹtì kiri tó ń sọ̀rọ̀ kiri èyí ti mọ̀ wípé bọ̀dá mi ti lú. Kini wọ́n ṣe lóòótọ́ wọ́n sáré wá ṣẹ́jírí ẹ̀mẹ́jì ẹjẹ́ ìṣàlàyé fún yín nígbà tí bọ̀dá mi wà l'Amẹ́ríkà ní December tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ tí bọ̀dá mi ya ní 15 million naira ẹsẹ̀kẹsẹ̀ Kaola gbé ọ̀rọ̀ Akidu wọlé straight ni torí ó máa fi dín wọn mọ́lẹ̀ nìyẹn ó gbé Akidu wọlé so that wọ́n kọ́ lọ ṣe Akidu bọ̀dá mi ṣe ẹ̀wà fò lọ sí Nàìjíríà bàtọ́ lọ sí Nàìjíríà láàrin oṣù gbogbo ẹ̀ náà láàrin oṣù kan ní o ni bọ̀dá mi wá ṣe lọ ṣe wedding ó lọ ṣe nìkáì yẹn ọjọ́ tí wọ́n ṣe ẹ̀yìn alájà ní àwọn èèyàn ńláńlá ló wà ń bẹ̀ èmi ò mọ èèyàn ńláńlá tó wà ń bẹ̀ o èmi ò mọ èèyàn ńláńlá tó wà ń bẹ̀ o èmi ò mọ èèyàn ńláńlá tó wà ń bẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé mo ti lè mọ̀ pé àwọn tó jẹ́ èèyàn ńlá tí mo mọ̀ tó wà ń bẹ̀ tí bá yọ ọwọ́ ẹ má kí n dárúkọ àwọn èèyàn ṣùgbọ́n gbogbo yẹn àmọ́ kan fẹ́ lò bẹ́ẹ̀ ni pé wọ́n sáré fi wedding yẹn de bọ̀dá mi nìka yẹn de bọ̀dá mi mọ́lẹ̀ ni bọ̀dá mi wá ṣe nìka yẹn wọ́n lò bí ọ̀sẹ̀ mẹ́ta ní Nàìjíríà láti bẹ̀rẹ̀ di ìsìn wọn lọ Nàìjíríà mọ́ o lẹ́yìn pápá ní Saudi o ṣé nìka yìí náà ń pè yẹn àbí máa ṣiṣẹ́ kó máa sẹ́yìn owó sílé. ẹ̀gbọ́n tí wọ́n ń sọ̀rọ̀ lórí fóònù lẹ́ni tó èèyàn lè ṣe àlèfọ́nrán rẹ̀ sọ ẹgbẹ́ bí ọkọ àtìyàwó bẹ́gbọ́n ṣe ń sọ̀rọ̀ lórí fóònù lẹ́ni yẹn kò ṣó wípé ọkọ ni fún alájà Kaola ara àtọ. àní ẹ má tu bẹ́ẹ̀ yẹn wò yẹn wọ́n sọ pé má tu ẹ̀yin náà ti sọ ń bẹ̀rẹ̀ pé ẹ ti understand ó ṣẹ̀ṣẹ̀ yé yín ni kò yé yín lánàá dájú pé ó ṣẹ̀ṣẹ̀ yé yín báyìí ni ibi tẹ́lifí tó ti ń sọ̀rọ̀ yẹn ló ti máa yé yín pé ẹni tó ń sọ̀rọ̀ yìí wọ́n ti kó ìjábẹ̀bò lórí àbí pátá nǹkan ní méjèèjì. òun sọ fún yín pé òun sọ fún yín pé Ọlọ́run tó bá ní pé Ọlọ́run wàá kó ní tiẹ̀ wájú ẹ tèrè ṣàmì àjẹbẹ tó bá kó omi ọ̀dọ̀ ajá Kaola ló ń lọ ọ̀dọ̀ ajá Kaola ni bóyá jẹ́ nìyẹn ẹjọ́ àdúrà ni màá bá ń fi wọn bọ̀dá mi lọ́wọ́ gbogbo tẹ́ ẹ̀ rí yẹn ẹjọ́ àdúrà ló kàn àdúrà gidi àdúrà ni màá bá ń fi wọn bọ̀dá mi lọ́wọ́ ṣe understand ẹ má wò ń wo pé gbogbo tó ń sọ yẹn bóyá ó right àbí kò right àdúrà ṣáà nìkan máa ṣe àdúrà gidi gbogbo èèyàn àfáà ẹ má dákẹ́ àdúrà gbogbo èèyàn àfáà ẹ má dákẹ́ àdúrà torí tọ́ Ọlọ́run. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ̀yọ̀ ọ̀rọ̀ tó ń dùn mí lẹ́bí ń ṣe yẹ̀yẹ́ yìí o ọ̀rọ̀ tó ń dùn mí gidi gan ni o. Kò ṣe yẹ̀yẹ́ bàbá àṣà fi dúpẹ́ fọ́nà àwọn wọn ti béèrè wọ́n dẹ̀ ti sọ pé àwọn ò béèrè tó bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbé yẹn sílẹ̀. ẹ já fìyẹn lẹ̀. Yusuf tó sọ pé òun ò ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀kan lọ́mọ tí wọn bá dárúkọ ọ̀kan lọ́mọ tí wọn dárúkọ South Jamiu Adigun àwọn kò síbi tí gbogbo wọn lọ. agúnmú owó lọ́kàn lọ́mọ. àtúmù àti ṣítù ókè ńgbà tó sọ pé òun ò ní fèsì ó ṣe episode 1 títí dórí 6. ó rí nǹkan bá bọ̀ bẹ́ẹ̀ ó tún jáde ó ló fún wọn 48 hours ó jáde ó ló fún wọn 52 hours gbogbo bó ṣe ń jáde tó náà òun gan mọ̀ pé wọ́n ti bá òun náwó sí i àwọn èèyàn dẹ̀ ti support ọlọ́run ṣẹ́rí kankan tí mo kàn máa ń wò nínú ọ̀rọ̀ yín ọ̀kan lọ́mọ ṣẹ́rí gbogbo ọjọ́ tí ayé bá jẹ́ ayé tí ìgbà bá jẹ́ gbà ó bá kéré ó tóbi jù kò ní mọ ọ̀dọ̀ yín kò ní mọ gbogbo àwọn fámìlì yín àti gbogbo àwọn ọmọdọ́mọ yín torí pé in fact ẹ ti kọ ìtàn sílẹ̀ a ní ìkàyé ó sọ nínú program ẹ̀ tó ṣe ìjẹta ó ní tí kò bá ṣe ọlá ọlọ́run ọlá ọ̀kan lọ́mọ bàbá Sheikh Habib Mudir Morikas wọ́n mọ̀ pé no ọkùnrin làdá ọkùnrin lẹni tó dì mú tí ò bá ṣe ọlá ọ̀kan lọ́mọ gbogbo àwọn tí wọ́n jáde sin àwọn kẹ̀ Saheed á ti kó gbogbo wọn sábẹ́ wọ́n ní nínú 100 àwọn fún ọ̀kan lọ́mọ ní 98% tí ò bá jẹ́ ọlá ọlọ́run ọlá ọ̀kan lọ́mọ kò sí àfààná lẹ́ Yorùbá wọ́n máa bọ̀ Saheed Shittu ni. Saheed gan mọ̀ pé nǹkan ju nǹkan lọ nǹkan mọ̀ pé nǹkan ju nǹkan lọ. ẹ tiẹ̀ wá ronú ọjọ́ tí wọ́n gbé yín síta tí wọ́n pàtẹ yín sórí mídíà gbogbo àwọn èèyàn tí wọ́n jáde
àwọn ìyá kẹsẹ̀tì náà mo gbọ́ kẹsẹ̀tì wọn tẹ rìpọ́ọ̀sì everybody ló jáde fún yín ẹ̀yin wá sọ pé Saheed yẹn no no ṣẹ́jú ẹ má sọ̀rọ̀ nípa pé wọ́n yọ̀ǹda Saheed o ó lè yọ̀ǹda ẹ má ṣẹ́jú ìyẹn ń ṣe issue ẹ jọ ẹ má ka fi ẹ ṣe issue ìyẹn ṣe issue. ìyẹn ń ṣe issue ṣé ẹ̀yin ò ṣoore fún wọn rí ni. ṣẹ́jú ẹ̀gbọ́n mi gbogbo èèyàn kọ́ ló máa ń rántí ọjọ́ oore bẹ́ẹ̀ mi ṣe wà yín sìn kò sẹ́ni tó máa ṣoore fún mi lè sọ̀rọ̀ láì dáa. ẹ̀mí àyẹ̀jẹ̀ ká tún padà sọ́dọ̀ bọ̀dá mẹ́ta. Bọ̀dá mẹ́ta, kìíní kan mẹ́ta, ìgbádá mẹ́ta. Olórí burúkú nìyẹn. Ẹni olórí burúkú. Tábà ti ní bọ̀dá mẹ́ta ó ti yé wọn. Mẹ́ta làwọn. Ṣé ọ̀dà sáà kéèyàn wá ṣe orúkọ bẹ́ẹ̀ Yusuf ó ti mọ̀ pé òun ti relegate. Kò sí kankan fún wọn mọ́. Ṣé rí ọ̀rọ̀ Ajákaọ́lá òun mímì náà ti yá Ìbàdàn? Wọ́n kàn fẹ́ fi yẹn gbá géèmù ni. Ìyẹn wọ́n ń wá ẹni kúnra ni. Ẹ ti ṣe lè. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀, wọ́n ti rí pé gbogbo bó ṣe pọ̀ tó tẹ́lẹ̀ agbára wọn ò ká ọkọ̀ lọ́mọ. Àwọn ẹ̀mí gbogbo yín ò gbé ẹ̀mí mo gbogbo yín lórí mídíà torí pé. No ìgbà tó padà wá ń sìn tó wá fi ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi wọlé. Òun wẹ́ jọ nígbà mo sọ pé ọ̀hún bí ẹ̀dá ò lè mú mi ẹ̀ ò lè lọ àbóyá wèrè. Kò lè lọ ẹ̀mí wọn ó jura wọn lọ wọn lè lọ. Bàbá òní sun yín kò ní rẹ̀ yín o táwa bá ti jí ló ń bá a ṣe tàjú wàhálà náà júdà náà lámúlẹ̀ kálíbù náà rin. Wọ́n mọ̀ gan-an ohun tó béèrè lánàá. Ìhun tí wọ́n béèrè èmi ò tẹ̀ wá mọ̀ kí mo sọ̀rọ̀ tó yẹn lánàá nígbà tí mo ń tún mọ̀ pé ọkọ lọ́mọ èmi mọ̀ kí mo sọ̀rọ̀. Àwọn kẹ̀ wọ́n tó bẹ̀ ẹ̀mí wọn ò gbé Yusuf kan ẹ̀yìn kan rí ẹ̀rí nǹkan tó kù sórí ìdúró ó wò pé no òun ti ṣe kéèsì. Fíìmù sí ẹ̀wọ̀n bí fíìmù ṣe ìfẹ́ bẹ̀rẹ̀ gangan ni fíìmù ṣe ìfẹ́ bẹ̀rẹ̀ ni ẹ má wọrí. èèyàn kì í ṣe bẹ́ẹ̀ kó padà lábọ̀. History nínú ilẹ̀ Yorùbá Yusuf gan fúnra ẹ̀ ti kọ́ history èèyàn bọ̀ láti àjì kò ṣẹlẹ̀ rí ó dẹ̀ lọ pàdé àlejò Ọlọ́run pé ṣé òun gan kò yẹ kó ti mọ̀ pọ́rọ̀ ayé òun ti dàrú. Tí ò ṣe díẹ̀. Tí ò ṣẹlẹ̀ rí nínú ìwé ìtàn ó tún gba 2 million ó wá bọ́ síta àwọn olófẹ́ máa tàn ẹ máa sọ pé kọ́ máa ṣe báyìí wẹ́ àti dúpẹ́ fọ́lọ̀ ibi ayọ̀ náà ló máa já sí gbogbo ìgbà tí ayé bá ń jẹ́ ayé tí ìgbà bá ń jẹ́ gbà tọ́lọ́ dẹ̀ ń bẹ lókè ara sí ẹ̀ apá. Allahumma amin nẹ́tíwọ̀kì ẹ wo ẹ jẹ́ sáré gba kọ́ọ̀lù bí kan méjì sí ẹ wò mí lọ bí iṣẹ́ o ọmọ òṣè ò jẹ́ lèmi o Mr. Banki salaam alaikum. Wa alaikum salam ya emia. Èèyàn Ajákaọ́lá. Bàbá jáṣẹ́ ìyàn Ajákaọ́lá. Èèyàn Ajákaọ́lá. Banki tó bá ní pé tí èèyàn kan bá sọ fún mi pé wàá kó ní tiẹ̀ wájú ẹ tètè bẹ́ẹ̀ nìyẹn o àìjẹ́ bẹ́ẹ̀ tẹ bá kúrò ń bẹ́ẹ̀ báyìí ọ̀dọ̀ ya gbóńkẹ́lẹ̀ ń lọ. Mo ti pé súnà. ẹni sùúrù Banki àjọwà ń lo ìbò ni eré gélé wo nìyàn fẹ́ wá tíyàn ń wá obìnrin tó fẹ́ sí Nàìjíríà tó ti níyàwó kan Nàìjíríà wá jẹ́ pé irú Kaola ìjà àjọ òwò náà irú Kaola ti pé bó ṣe wà yẹn tó fẹnu ara ẹ̀ sọ pé òun ò lè ṣe kóun má dòkó lóṣù kan ó sọ bẹ́ẹ̀. Ẹ sọ mí jàre. Ọ̀gbẹ́ni wa Yéṣùfù àmọ̀dámi Yéṣùfù ni mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀. Ẹ jàre. Eléyìí tó ń ṣe interrogation cross examination accused person wọ́n wá sọ̀rọ̀ àwọn di kóòtù àwọn ẹ̀dí lọ́ọ̀yà. Àwọn ọ̀dẹ̀ méjì. ìbéèrè question lọ́wọ́ ẹ̀ question and answer. Àwọn àrèdì. Kúrò ayé wá sí kóòtù kẹ́ wá ṣe rìhásà ní kóòtù you go explain tire. Rìhásà lílé tán ṣe nígbà tó bá dé kóòtù tó bá fi wọ́n sínú dọ́ọ̀tù. Àbí. A gbàgbé gbogbo question tó ń béèrè lọ́wọ́ ìfini àwọn gángan alára á wá sátì. Tó
wàláì orí Yusufu ti dàrú. Àbí lórí irọ́. Ẹ wo bí ó ṣe prógámù ńjọ́ kan. Àbí no èdè ló dín gbà yẹn bóyá èdè ajá Kaola ló di òun náà. Wẹ́rẹ́ àwọn àṣẹlẹ̀ àṣà rí pé ẹ wo àti sọ láti bẹ̀rẹ̀ pé alákọ̀ọ́ ló wà láàrin ìwà àti captain láti ilẹ̀ look at their relationship now. Àbí. Àwọn àṣẹbí pé wọ́n ń fóònù ẹ̀ pé captain wà ní Kaduna ó wá gbé láti Èkó. Àwọn tọ́jọ́ ń gbénu ilé kan náà. Ọdẹ no wọ́n fẹ́ sọ fún wa pé àwọn òrìkà àwọn ọmọ tí captain wà ní kí bọ́ jẹ́ ń sọ̀rọ̀ ó tún fẹ́ lè kó bá rẹ̀ ni. Ṣé lè jẹ́ kí captain kò láyé àmójútó òun ni. Àwọn wèrè. Ẹni tó ń mọ́nítọ̀ ẹ̀ 24/7. Ó wá ṣe bí pé wọ́n ń kọlù ó yàwó lọ sísàlẹ̀ ìdáwà lókè ìyá má ti pè é kó máa dáhùn. Àwọn gànà mú ẹ lórí ògbóhùn lè gbé mọ́ra. Let him come to court on the 23rd. We have been saying it from the beginning. Àbòsí tẹ́ fẹ́ ṣe fọ́mọ ìyá yín yẹn we will prevent it. Àbí now. So Ọlọ́run ẹ wò ẹ̀yin tẹ́ ń jáṣẹ́ ẹ̀ ó in fact tó bá rí nǹkan tó lè ṣe fún tó bá rí ìbọn ó lè yín fún yín o. Ẹ já máa dà káàdì wá lórí mi torí bá ṣe wà yẹn èrò wọn ò dá sí mi rárá. Gbogbo praise tó máa ń ní against èèyàn kò ń ju 11 lọ. Ó tún sọ́nu ọ́díò yẹn pé 11 ni 11 gbogbo kéèsì 11 ni gbogbo kéèsì orí ẹ̀ ti dàrú. 11 yẹn ó dà pé ọ̀tọ̀ ní mẹ́ta ọ̀tọ̀ ní 11 olóṣì wèrè olórí burúkú ọmọ àlè èmi ní kéèsì 11 tí ó bá ti gbé kéèsì 11 wà ò ní ṣoríire olórí ibú yìí tó lọ gbé lọ sí Sontu yìí tó bọ́ lọ Sontu ò ṣe kọ̀ntínú ẹ̀ ọmọ àlè olórí burúkú má ṣàǹfààní. Òun ló ń ṣẹlẹ̀ sí. Wèrè. He's just bragging. Wàá ṣe ẹ̀wọ̀n o ò lè bọ́ mbẹ̀. Wo bí wàá ṣe ẹ̀wọ̀n Yusufu wàá ṣe ẹ̀wọ̀n mo sọ bẹ́ẹ̀ fún ẹ èmi ló bá lérí. Wèrè ìwọ ẹlẹ́wọ̀n àti Saheed ẹlẹ́wọ̀n ìwọ tó kọ́ ló bá nǹkan ṣẹjọ́. Ó ń jalè lórí ni àwọn ọ̀dẹ̀ méjì. Àní wọn ló sẹ́ndì líǹkì sí wá prove ẹ̀. Wàá prove wọn ló sẹ́ndì líǹkì sí. Captain dẹ̀ sọ fún ẹ kó tó ṣe fídíò ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta captain nígbà tó ń ṣe fídíò tóun sẹ́ndì ẹ̀ sí àtàkìmù níyàwó mẹ́ta. Ọ̀dẹ̀ ni ẹni àwọn tó ń bá àwọn tí ẹ̀ oníyàwó mẹ́ta òun á explain ní reason tó fi gbé defamation of character cyberbullying wá sórí Facebook. Àbí náà. Mo wá explain. Nígbà téèyàn ṣe fídíò tó ẹ pé wọ́n lo láyà láti gbé wá sórí social media láti bàyàn lórúkọ jẹ́. Go explain tire. Ẹ wá sọ nílé ẹjọ́. Investigate kéèsì ẹni tẹ́ bà lórúkọ jẹ́. Wọ́n ti ń ṣe yẹn. Ẹ wọ ẹṣẹ́ jẹ́ ayé tá gbé kọ́ọ̀lù méjì sí. Thank you. Ẹ máa jáṣẹ́ wọn. Àwọn máa jáṣẹ́ yín lọ ní o. Sàbúrì làwa o. Àwọn máa jáṣẹ́ àwọn máa jáṣẹ́ yín lọ ní o. Èmi ò ní stọ̀ láti máa jáṣẹ́ yín o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Èèyàn agùnmáníyè. Alájà àtàpàkò. Kí lẹ wí? Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé wáyé tó jẹ́ pé gbogbo ẹni tí alájà àtàpàkò bá rí ọkọ látọ̀dọ̀ ẹ̀ wáyé jẹ́ pé gbogbo ló máa ń padà sọ̀dọ̀ tàbí gbogbo ló máa ń bájà. Ìbéèrè tẹ́ béèrè yẹn ẹni sùúrù ìbéèrè tẹ́ béèrè ayé yóò ní bàjẹ́ it's a good question. Pé wáyé pé gbogbo àwọn tó bá rọ́kọ ọlọ́dún ẹ̀ ló máa ń bájà ẹ jẹ́ ń sọ̀dí fún yín ṣé ń sọ̀dí fún yín nítorí pé ó máa ń lu àwọn ọkọ yẹn ní jìbìtì kò wá fẹ́ rí kò ní fẹ́ kí ẹni tó introduce yẹn kò ní fẹ́ kó mọ̀ tẹ́ni yẹn bá ti wá fẹ́ já ẹni yẹn àwa sọ wọ́n dọ̀tá ihun tó máa ń ṣe nìyẹn ṣẹlẹ̀ jìbìtì méjì ló máa ń lò wọ́n jìbìtì méjì ni ẹ gbọ́ mi jìbìtì méjì ni jìbìtì àkọ́kọ́ òun ni jìbìtì olówó tó bá rí olówó
fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ tẹ́rí jìbìtì ẹlẹ́ẹ̀kejì owó náà ló bẹ̀rẹ̀ ṣùgbọ́n mi kọ́ ni máa san tó parí ẹ̀ tó bá jẹ́ni tálà àtàpàkù ẹ̀gùn a máa rò pé bílẹ̀ ti máa bọ́ mòun lọ kó má bọ́ mòun lọ́wọ́ àwa fẹ́ náà kẹ́ni tó wà lẹ́gbẹ̀gbẹ̀ irú ẹ̀ ló ṣe fún Bíntù Rájí irú ẹ̀ ló ṣe fún Bíntù Rájí ó mọ̀ fẹ́ náà kí Bíntù Rájí nítorí bọ́ ìbòròró yẹn ni kẹ́dẹ̀ ní tó wà lábẹ́ Bíntù Rájí àti ìbòròró yẹn tí gbogbo ayé bá gbọ́n tó wà lára ẹ̀ Bíntù Rájí ò jẹ̀bi o wàláì Bíntù Rájí ò jẹ̀bi mo tún búra irun tó ń bí nínú sí mi lájọ náà yẹn kó tó mú ní Bíntù Rájí ò jẹ̀bi wàláì mo yẹn ò jẹ̀bi torí pé ọmọ bòròró yẹn ọmọọṣẹ́ Bíntù Rájí ni ẹ̀gbọ́n ọmọọṣẹ́ tí Bíntù Rájí ń san owó oṣù fún tó ń ṣiṣẹ́ lọ́ndà Bíntù Rájí ni màmá wá Bíntù Rájí wálé náà rí ọmọ yẹn pé àtàpàkò lè gún o Bíntù bá lè ṣe jẹ́ àtàpàkò lè gún o kí yòókù máa gbọ́hùn kí yòókù máa gbọ́hùn. Now, I'm not going to lie to you, Ọ̀pọ̀lọpọ̀. Àwọn nǹkan mi wà tẹ́lẹ̀ pé kí mo lè ti máa ń wò mo lè máa wò pé mi ò fọwọ́ sí pé nǹkan tó Ọ̀pọ̀lọpọ̀ ṣe. But ṣorí ṣó Alájà yìí, you are the best. You did a good job. You know why? Nínú ìgbà tí barrister you call yourself a professional, then gbogbo tí barrister sọ lórí ṣó láwẹ̀ is totally bullshit. Now, òun náà confirm ẹ̀ níbẹ̀ nínú ọ̀rọ̀ tó ń sọ. Nǹkan tí Alájà expect kí barrister wá sọ níta ni. Nǹkan ló sọ. Wàláhì nǹkan ló sọ. Bẹ́ẹ̀ ni, a dà fún yín ló ṣe kanra mọ́ lọ́wọ́ ọ̀gbẹ̀yìn. Yes. Ó pé ọ̀dẹ̀ kí ló sọ kí ló ń sọ. Mi mọ̀ pé já sọ̀rọ̀ yẹn. Alájà jẹ òun lówó òun ní owó business ni but later kò wá rí bìtọ̀ ẹ mọ́ ẹ̀kan ló sọ. wàhálà yóò jẹ́ lówó ó jẹ́ lówó. inú ń bí ẹ̀gbọ́n mi dé wípé òun báyàwó sọ̀rọ̀ ìyàwó ò gbọ́ òun tó bèmí náà sọ̀rọ̀ mi ò gbọ́ ìyàwó yìí lè máa bá sọ̀rọ̀ tí ìyàwó yóò bá ti gbọ́ bá mi fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu nígbà tí ìyàwó yóò gbọ́rọ̀ sí lẹ́nu ẹ wá ní kí mi gbọ́rọ̀ sí lẹ́nu but nísìn èmi ti gbọ́rọ̀ sí lẹ́nu bọ̀dá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn mọ́ nsìn ẹ wá lọ sọ fún ìyàwó yín náà òun ló yẹ olóṣèlú ń ṣépè èpè àgbọ̀n yóò lè ràn lásà gbogbo èpè tó ṣẹ́ Kaola gbogbo ẹni sùúrù Kaola mo tẹ̀fẹ́ fún ẹlẹ́sì gbogbo èpè tó ṣẹ́ yẹn pátápátá wá àmúríyàwó amúrèrọ́bí ń kúlífà kúlíkún fáyẹ̀kùnà ọlọ́run wọlá wàhálà tí yàmi ṣe fẹ́ sìn Kaola kọ́lọ́run wọlá gbogbo àwọn ẹni ọlọ́run tí mò ń torí ẹ̀ ṣeun tí mò ń ṣe gbogbo èpè tó ṣẹ́ yẹn Kaola ó máa ṣe lórí àwọn ọmọ ẹ̀ pẹ̀lú gòlọ́dọ̀ ọlọ́run àdàbí tí ìbá nu mi jí ẹnu rí Kaola ní gbogbo èpè tó ṣẹ́ yẹn ṣe lórí ẹ̀ ó máa ṣe lórí ẹ̀ ó máa ṣe lórí àwọn ọmọ ẹ̀ ọlọ́run àwọ̀ ọlọ́jọ́ tí skul ẹ̀ di aworo tí Saheed sọ skul ẹ̀ di aworo tó tún pè mí tí mo wá sí ilé ẹ̀ tí mo wá bẹ ṣe advertisement skul ẹ̀ tí mo wá record skul ẹ̀ ọlọ́run àwọ̀ ọlọ́jọ́ náà Kaola gbogbo èpè tó ṣẹ́ yẹn pẹ̀lú gòlọ́dọ̀ ọlọ́run bí mo ṣe sọ fún Saheed tó dẹ̀ ṣẹ́ mọ́ lára gbogbo èpè tó ṣe Kaola láìpẹ́ láyọ̀ máa bọ́ bàtọ̀ fọ̀ sínú ilé ẹ̀ mo sọ pé láṣẹ tó ń bẹ lára mi Kaola ó máa bọ́ bàtọ̀ fọ̀ sínú ilé ẹ̀ láìpẹ́ pẹ̀lú gòlọ́dọ̀ ọlọ́run Kaola pẹ̀lú báyìí náà káfí wà nùnù ọlọ́run o wọ́n láwọn tó ń bẹ láàrin èmi àti wọ́n lọ́hun tẹ́nìkan ò mọ̀ Kaola èpè tó ṣẹ́ fún mi yẹn ó máa bọ́ bàtọ̀ fọ̀ sínú ilé ẹ̀ kún fáyẹ̀ kúnnù káwọn tó máa ṣẹlẹ̀ sí ẹ máa sọ̀rọ̀ yín lọ. ó kàn dùn mí pé ẹgbọ́n o tó bá wọn bọ́ bàtà sílé ẹ kó má jẹ́ ẹ̀gbọ́n mi ṣá o kó má jẹ́ ẹ̀gbọ́n mi o ọlọ́run o èpè tí mo ṣe fún Kaola yìí tí ọmọ máa bọ́ bàtà ọ̀fọ̀ sílé Kaola kó má jẹ́ ẹ̀gbọ́n mi o kó má jẹ́ ẹ̀gbọ́n mi o kó má jẹ́ ẹ̀gbọ́n mi o ṣùgbọ́n pé wọ́n ní bọ́ bàtà ọ̀fọ̀ sílé Kaola wà lá máa bọ́ bàtà ọ̀fọ̀ sílé rẹ̀ wà á mọ orú ọmọ tí mo jẹ́ wà á mọ̀ pé wòlíì mi ju ti bàbá ẹ̀ lọ
torí wòlíì mi pẹ̀lú face cap yìí ojú ti bàbá ẹ lọ ìjẹ́ wòlíì mi ojú ti bàbá tó kọ́ ẹ ké wòlíì mi ju ti bàbá ẹ lọ wàá mọ̀ kó wòlíì mi ju ti bàbá ẹ lọ ó yẹ bí á pretend náà pé wòlíì ni gbogbo ẹnu mo fi sọ ó nójú àáfàá tó níbọ̀ ká mọ̀ mi èèyàn gbọ́dọ̀ ṣègbéraga ni ṣé ìbéyà kà máa pretend ni ó mọ tó dé màtọ́ lọ́hùn pọ̀ ni ó mọ wàhálà tí àtẹ̀mí ṣe fọ́lọ́hùn ni ó mọ wàhálà tí àtẹ̀mí ṣe fọ́lọ́hùn kọ́lọ́ mi fi rí báyìí ni orí ẹ ti dàrú Kaola astagfirullah nana gafuru rahim lọ́n dárí jim. ẹ jẹ́ sáré gbé kọ́ọ̀lù àbá tó ń pè mí látàárọ̀ yìí ó ti ń dà mí láàmú ẹ ṣé gan. Salaam alaikum wa rahmatullahi wa barakatuh. Salaam alaikum. Eye. Salaam alaikum. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ dákun, ẹ má sọ̀rọ̀ ẹ má lo bedroom voice. Ó yẹ béèrè kọ́lọ́ má jẹ́ kí n mọ̀. Àwọn ọmọ iléèwé umu ṣáwọn ọmọ yóò dáràn báyìí. Káwọn ọmọ yìí mọ wọ sọ́ọ̀sì gidi fọ́ọ̀sì tó bí mẹ́rin. Tí ẹ bá rí Jubrili tí ẹ bá rí Jubrili tá à ń sọ yìí tọ́rọ̀ bá dé tá bá gbé Jubrili wá ẹ mọ̀ pé kò jọ ọmọ primary 6 lọ ní school Kaola wàláì Jubrili tá à ń sọ yìí kò jọ ọmọ primary 6 lọ ní school Kaola mi ìwà bàbá àwọn ọmọ school ṣe ni bí wọ́n ṣe máa wá wo àtàpọ̀ kan ọmọ school báyìí nígbà tó lọ léèrè Bíntù torí ọmọ kékeré tó dẹ̀ rátàpàkú ẹ̀ tí wọ́n dẹ̀ invite ọmọ yẹn wá bá ẹ láàrin ká lọ́dẹ ká lọ́ba yín ra mílíọ̀nù ká lọ́ba yín ra nǹkan wá wọ́n dẹ̀ gba pátá nídìí umu wàláì wà ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tó ní èrí ni o orí èèyàn o lọ sílé èèyàn o lọ lé èèyàn o dẹ̀ rí ọmọ iṣẹ́ o dẹ̀ Bíntù àtàpàkù ọmọdé yìí nágbára o umu ọmọ iṣẹ́ mi ni o. Oda mi ìfẹ́ sọ̀rọ̀ o oda ẹni mo fẹ́ rọ́mọ yẹn tó bá ti ń bọ̀ lọ́dọ̀ mi lóòtẹ́ẹ̀lì mo dání oda mo ti gbọ́ wọ́n dẹ̀ mú ọmọ lọ ó dẹ̀ di pé wọ́n dẹ̀ wọlé oda o mo ń bọ̀ o ẹ̀yin Jubril jókòó I'm coming wọ́n sáré bá ń gẹ̀ẹ́tì nǹkan láàárín pé Bíntù lọ gẹ̀ẹ́tì nǹkan tó dẹ̀ máa wọlé wàláì tààrà ìlàwà tó máa wọlé báyìí umu wà lórí ìròyìn wàláì umu wà lórí ìròyìn wàláì kò sí pátá ní umu mọ́ kò sí pátá ní di umu mọ́ ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ tó ní fídíò ní o òun ni umu sọ pé wọ́n rìkọ́dù òun o wàláì tààrà pé ọ̀rọ̀ bóyá jẹ́ nìyẹn o ó lọ rí èèyàn ohun tó ní wọ́n ti ṣe ṣìnà nìyẹn o ó lọ rí èèyàn ọmọọṣẹ́ Bíntù Rájí lọmọ táwọn sọ ọmọọṣẹ́ Bíntù Rájí ni o ọmọọṣẹ́ Bíntù Rájí tí bá parọ́ mọ́ ẹ sọ̀rọ̀ o ọmọọṣẹ́ Bíntù Rájí tí Bíntù Rájí ń fún lówó tí Bíntù Rájí dákúnlẹ̀ tí fídíò tí nígbà tó ń ṣe pẹ̀lú Bíntù Rájí tí Bíntù Rájí máa ń dákúnlẹ̀ pé stop it Jubril tó máa ń kúnlẹ̀ tó máa ń bá wí ní irú ọmọ yẹn ní umu rí o irú ẹ̀ ló sọ pé òun bímọ fún o ìyẹn lèmi ṣe ń béèrè pé ṣebí lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yìí padà wá yíwọ́ láàrin wa àti Bíntù kọ́lọ̀ má di ìtìjú ó wá ní lọ so igi ọmọ yẹn lẹ́yìn ìgbà tọ́rọ̀ ti doyún ní o igi pẹ̀lú oyún ní o ṣẹ́tìrì oyún igi tó lọ so pẹ̀lú oyún náà ọjọ́ tọmọdé yìí bá ẹ̀sùn náà tẹ́jẹ̀ ìṣẹ̀lẹ̀ oyún kan ló wá ọkàn lọmọ yìí dẹ̀fẹ́ sọ̀rọ̀ yìí ọjọ́ tọmọdé yìí bá sùn tọ́nà rí ẹ̀jẹ̀ ọmọ yẹn ò pọ̀ ẹ̀jẹ̀ oyún ló wálẹ̀ lára umu o oyún ló wálẹ̀ lára umu ìjọ yẹn o ẹni sùúrù ọmọkùnrin yìí ó gun umu pẹ̀lú oyún nínú ni o tóyún fi wálẹ̀ o ó gun umu pẹ̀lú oyún nínú ni o ọkọ ìyàwó ẹ̀ ọkọ àbúrò ẹ̀ tó náà fi ilẹ̀ yẹn ló ní oyún yẹn o ọkọ àbúrò ẹ̀ tó fi ilẹ̀ yẹn ló ní oyún yẹn o oyún ọkọ àbúrò ẹ̀ yẹn ló gbé lọ sọ́dọ̀ ẹlòmíì o lẹ́lòmíì tún dalé ọmọ rú o lóyún tún wálẹ̀ o ìyẹn ló bí ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ ìyẹn ló bí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ tó ní fídíò lọ̀rọ̀ yìí o ṣé mo ti ń sọ̀rọ̀ jù ṣùgbọ́n ọ̀rọ̀ bíkà mi ò sọ̀rọ̀ mi sọ ẹni sùúrù ṣé àwọn èèyàn gbọ́ nǹkan tí mo sọ
ẹ wo bí mi ò sọ̀rọ̀ mọ́ mo ti ń lọ ọ̀hún yẹn ti. Mi ò sọ̀rọ̀ wúmù mọ́ ẹ jọ ẹ wo kí ẹ kọ́ má bèrè wúmù lọ mi sọ̀rọ̀ wúmù mi sọ̀rọ̀ wúmù mi fẹ́ wà ní. Bàbá ọkọ wúmù ní ẹ̀rí bíi túbù sí. Irọ́ mi ò fẹ́ bàbá ọkọ o tí wọ́n dá lérú ẹ tí wọ́n á gbọ́ o ṣé tí ọjọ́ tí ó wá rí ọmọ ìtọ́mọ yẹn balẹ̀ iṣẹ́ jẹ́ tó yín fi wálẹ̀ yẹn ojú lásán kọ́ lọ́mọ yẹn tó wá fi bá sun o ojú lásán kọ́ o ẹni tó lọ bá wọn ra nǹkan wá kó tó dé wúmù fún ara ẹ̀ tí ó ti ọ̀dà ọtí nínú hòtẹ́ẹ̀lì tẹ́ pé wọ́n ti jọ wà o wọ́n ti jọ ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tó nẹ́ẹ̀rí ni o wúmù tí ọ̀dà ọtí fún ọmọ yẹn ti mu ọtí yó wúmù náà mu ọtí tọ́jọ yó ó ní fídíò ọ̀rọ̀ tí mo sọ yìí ní fídíò mi ò ní sọ̀rọ̀ tó nẹ́ẹ̀rí o tẹ́ pé nígbà tí ẹni tó gbà wọn lálejò máa wọlé padà wúmù ń sọ lẹ́nu ara ẹ̀ báyìí tí wúmù ń sọ nínú fídíò pé ọmọkùnrin gbìyànjú ó ṣe mí ṣekúṣe bí tí wàá wù wọn báyìí pé báwo wá lè jẹ́ ṣe báwo kí ló fa ẹ̀jẹ̀ lórí bẹ́ẹ̀dì ó ní wo má wọlé màmá sọ fún ẹ létà ta ni pé kò ní pé mi náà ti gúùdù nínú kinní dáadáa tó wá pé sẹ́ẹ̀tì ẹ̀ lọ́mọdé ìgbámú ni àti balẹ̀ ọba jẹ́ àmọ́ try náà o wúmù sọ yàrá báyìí ó ní try o ò balẹ̀ ọba jẹ́ o ó try wà ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí ó bá sẹ́ẹ̀rí ẹ̀ kí n má ṣe oríire ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí ò bá sí ẹ̀rí ọ̀rọ̀ yìí fídíò ọ̀rọ̀ yìí kí n má ṣe oríire. ó dẹ̀ ń búra pé wàláhì òun ò ṣe ṣìnà rí mo ti bọ́lẹ̀ ń bẹ́ jàre mo ti bọ́lẹ̀ ẹ wo èyí tí mo sọ yìí ẹgẹ kóònù fídíò mi káwọn èèyàn má gbọ́ bẹ́ẹ̀ yẹn o ẹgẹ kóònù bẹ́ẹ̀ ẹ dìlítì ẹ. ẹ máa wọ àwọn tó máa ń ṣe blogger ibẹ̀ ló máa lọ gé jáde ń sìn yo umu lèmi kún dárúkọ umu fìtí náà subhana rabbika ó dàbọ̀ kí yòókù máa gbọ́hùn mi sọ̀rọ̀ mọ́ ó dàbọ̀ kí yòókù máa gbọ́hùn mi sọ̀rọ̀ mọ́.